It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. She has done enough. What she ready now? She no she any. E ma je ko fún di méjì. Ikú tí kò pa mí nígbà. Tó kò sí fìlà lórí mi. Má jẹ́ pé sí ni kú yẹn máa padà pa mí. Ìgbà míì nǹkan ò ní sọnù. Máa wá kiri. Ìgbà míì nǹkan tó bá sọnù a kì í wá. Ìyáàbá, ìjọ kí ni ìtumọ̀ ọ̀rọ̀ tẹ́ sọ sí? Ìyá ń bẹ fọ́mọ tí kò gbọ́n. Ẹkún bẹ fọ́mọ tí ń sá. Ìwà pẹ̀lẹ́ ni ká ṣe nínú ogun le, nínú ìpọ́njú, nínú títa ríro, ká farabalẹ̀, ká mọ ohun tó ń ṣe wá, ká mọ ohun tá à ń ṣe. Ọlọ́mọkúlú kú orí igbá. Ọ̀ṣọ̀rọ̀ ní bẹ̀bẹ̀ ọ̀rọ̀. Ọ̀ṣọ̀rọ̀ ní bẹ̀bẹ̀ ọ̀rọ̀. Ikún ló ní mákúnlẹ̀ rojọ́. Ikún ló ní kí mákúnlẹ̀ rojọ́. Ṣọ̀rọ̀ sì ni. Olúkọ, ó ṣe jẹ́jẹ́, ó pàgọ́. Kí ló ṣe àǹtí Bọ́láńlé? Orí mi ń dìde. Àyà mi ń ga sókè. Ẹ̀rù ń bà mí. Kí ló ọdún máa wá ṣe lábúlé náà? Nígbà míì, ìwọ yóò rí mi. Nígbà míì, ìwọ kò sì ní rí mi mọ́. Mo ti bẹ́ẹ̀ ṣe oúnjẹ, mo tẹ̀bà, mo ro àmàlà. Inú wo ló fẹ́ kí n jẹ gbogbo ẹ̀? Tó o bá jẹ sínú, kò jẹ sórí bíi tèdè. Kí ló dé ìtò ìyàgbẹ́ tó flush toilet? Níbo ló ti ń bọ̀ sí? Inú toilet! So, did you flush it? Ṣé bá ṣe ń ṣe bí ọkọ àti ìyàwó tó rí ẹ pé ikú tí tẹ́ lọ́rùn? Ṣẹ́rù ló ra mí ni, àbíyàwó? What am I really? Tí o bá come out straight and say, I would not understand that Yetunde ti di ẹ̀họ̀nà mọ́ ẹ lọ́wọ́. Sẹ́ẹ̀tì wọ́n ti bọ́ sórí títì. Wọ́n ṣáà ní para mi tí bá ríṣẹ́. Márúwá, òun ráwọn obìnrin ẹgbẹ́ mi ní Márúwá. Ẹni tó ta mọ́tébọ̀ ti ta mọ́tébọ̀. I've told you countless times, pé as ọmọkùnrin, èèyàn gbọ́dọ̀ wá kan ṣe kan. Ṣó ṣe èdè nìyẹn ó ní bọ́ ṣe pé fún mi. Owó time ni. Ó pẹ́ jù ní past 7 mo ti wọlé. Mo fẹ́ gbójú oorun dójú kú ni. Àwọn ìyá ẹ̀ máa gbójú. Àwọn ìyá láyà ẹ̀ máa gbójú oorun dójú kú. Idiot ni. Nígbà tó mọ̀ ní kí ẹ po nílé náà, this is not right now. Ṣé o fi style yọ̀rọ̀ sí mi lára? Ṣé o ti pọ̀ jù? Ṣé nǹkan tí mo ṣe ṣé o ti pọ̀ jù ni? Mo mọ̀ pé mo ní meeting by 8 náà, ó yẹ kó jí mi. Kí ló fẹ́ dá ṣe fúnra rẹ̀? Kí ló fẹ́ fi láìfà rẹ̀ ṣe? Ṣé sọ̀rọ̀ ìkànnì ẹ̀? Mo ṣe orí bí èèyàn ṣe ń pàdé olóore èèyàn kò jù báyìí lọ. Mo ṣáà mọ̀ pé destiny ọ̀pá mi. Kò sí nǹkan tí bá béèrè tí ò ń ṣe fún mi. Mo jẹ́ kẹ́yà mi máa já láti bá ẹ sọ̀rọ̀. Torí pé mo wá ná sórí. Mo bẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run dáríjì mi. What's this? It's a gift. An iPhone? Yeah, the latest one. And you think I can't buy this for myself and buy for you? Ó ra gàrí ó 1,000 wá ra gàrí 750 fún ní 550. Ìgbà tá fi sí ọwọ́ ọ̀kọ́là. Ẹyin 1 2 ló rà, crate ẹyin kan 1 2 ló tà. Kò tí wàhálà. Ṣé o wẹ̀ láàárọ̀ ẹ̀ báyìí? Gbogbo ẹ̀ náà.
mo wẹ̀ àná ni mi ò wẹ̀ mo wẹ̀ lẹ́ni. Ta ló ní panla gbígbẹ yìí? Who are you? Mo nínú ìdẹ̀ o, Jísọ̀ bàbá máa gbọ́. Kò ní dà fún ẹ tí Jísọ̀ bàbá rí. About you stupid. O ní lọ́ọ̀kì pé níbi tó lọ yẹn, wọn ò lù ẹ́ ń bẹ̀. O kì í rẹ̀ àwò dára tó fẹ́ gbàyà sí. Ló fẹ́ bẹ̀rẹ̀ wí. O ti jẹ́ pé láwọn dọ́gì tó máa ṣe yàn léṣe nìyẹn. That girl, she's everything. Kí ló dé ta mọ̀ sẹ̀? Ká rán sẹ́ kú síbi. Kọ́ wá mọ́mọ́ kọ́ wá ní mọ́bọ̀ jẹ́ ń wọ́ bí bàbá mi ṣe bóyá mi. Tàbí jẹ́ ń rán bí wọ́n náà ṣe máa ń rún mi o. Tọ́ba jẹ́wọ́ ni ṣé ò ní láàrú ọmọ bá ń. Dàkún sí nǹkan kan wà tó jùfẹ́ lọ. N tó jùfẹ́ lọ pọ̀. Àti gbéyàwó ọjà, owó ọbẹ̀ ló mìíràn. Àrẹ̀mú kan, ìlú kan ni. Ojúmọ́ kan, ọkùnrin kan ni. Ìwọ náà gbọ́rọ̀ burúkú tó ń jáde látẹnu rẹ̀. Tòǹbò ló jẹ́ Àdìgún gbé. Bẹ́ẹ̀ni. Dára là ń búra, ẹni kò sì kí ń bú Ṣàngó nígbà ẹ̀rù. Látìgbà tádìgbò ti di wíwá, Làbíkẹ́ ò ti jẹun. Ẹ jẹun o, ẹ mọ̀ pé mi lorúkọ lálẹ́ yìí. Ọkùnrin la fi ń gbé títà o. Bí mo jẹ́ kẹ́ mọ̀ wípé àwọn ẹ̀ṣọ́ ti wà láàrin ìlú, àwọn dẹ́sìn ti wà nínú igbó. A wádìí kan tòǹbòrò tó gbé lọ ní òdà padà. Àrẹ̀mú fẹ́ pa mí, ó fẹ́ pàdílé mi run. Téèyàn bá fẹ́ lọ́lá, téèyàn bá fẹ́ ní ipò, ojú ẹ̀ gbọ́dọ̀ rí. Ogún tó tọ́ sí mi lọ́dọ̀ wọn, mo fẹ́ kó kó fún mi báyìí báyìí. Bàbá wa torí epo jẹ sùn, torí sùn jẹ po. Bí ọkọ bàbá mi dọrùn rẹ̀ wò níta, mo lè ní kó sùn kó mọ́ jì mọ́. Ṣé rí èèyàn dáadáa? Ẹ lè bí pàpà lájí lọ́mọ. Bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi. Torí bàbá fẹ́ torí epo jẹ sùn, torí ẹ̀ lọ́sẹ̀ wá kiri Àdìgún síwájú, tẹ́mi ó sì fọ́ fọ́ lórí. Fáwọn àtàdọ́mọ ọlá. Ṣàdára wá. Ọ̀fẹ́ kú. Dára là ń búra, ẹni kò sì kí ń bú Ṣàngó nígbà ẹ̀rù. Àdìgún ni orúkọ mi, Àdìgún alágbàro. Ẹ wò, bàbá rí inú ọjà ó ti sú mi èrò mi. Bàbá ìlú ti sọ pé nǹkan wà tó máa ń baṣẹ́ jẹ́ lára mi, mo láti gbé fún ọ̀rẹ́ wa kí ẹ bá mi tọ́jú ẹ̀. Ebi mo sọ fún ọ tẹ́lẹ̀, mo ní nǹkan kan ń bẹ lára rẹ tí ń baṣẹ́ jẹ́ mọ́ ọ̀la. Ara rẹ kì í jẹ́gùn bí ìgbà tó tiẹ̀ ń dè mí gan láàmú ni. Torí mo dẹ̀ sọ fún ọ ní pé kọ́ ọ wá lo 15 days kí n bẹ́ẹ̀ fi kó gbogbo ohun tí ń baṣẹ́ lára rẹ ohun kí n bẹ́ẹ̀ fi kó kúrò là. Ó kọ ọ̀ráyè kọ́ wá ṣe ohun tí mo ní ọ ṣe. O wá ní ọ̀rẹ́ kan ló lo iṣẹ́ tí iṣẹ́ dáhùn lára ẹ̀. Iṣẹ́ ò ṣe ní dáhùn lára ẹ̀. Bó ṣe dáhùn lára ẹ̀ náà dà. Ṣé bọ́ọ̀rẹ́ ni yín? A friend indeed is a friend indeed. Ṣé bẹ́ẹ̀ jọ wà ní? Wọ́n ti help ẹ nìyẹn. Tóun bá dẹ̀ ti ń cash out, yóò máa help wọ náà. Ẹ jẹ́ mọ́ ọkọ́ mọ́ lùbọ̀. Kò jù bẹ́ẹ̀ lọ. Èwo ẹ̀rí understand nǹkan tí mo sọ fún mi. Tẹ́ bá mọ nǹkan tó ṣe fún mi ní alẹ́ ìjẹta mọ́júmọ́ àná. Ìgbà tó dé ní àárọ̀ àná ló ṣe fún mi ní 100,000. Wọ́n gba fóònù lọ́wọ́ mi, wọ́n gba gbogbo jewelry mi, aṣọ tí mo wọ̀ nìkan ló wà lára mi. Ibẹ̀ ló ti máa mọ̀ wípé ọ̀rẹ́ ẹ tó lóṣẹ́ yìí tíṣẹ́ dáhùn lára ẹ̀ owó mọ̀ àmúre 100,000 nínú gbòrògbòdìyàn yìí. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. Tó o bá ti rẹ́dì àti wá lo 15 days jẹ́ kí n mọ̀ ká kọ́kọ́ fún ẹ náà wọn ṣe nǹkan kan wọn ṣe oríṣiríṣi tí ó fi kó ohun bí kúrò lára rẹ̀. Ẹ tán. Bàbá 15 days pọ̀, àwọn á lo 15 days lọ́wọ́ lọ́dọ̀ yín. Báwo ni mo ṣe fẹ́ rówó tí mo fẹ́ máa ná? Mi ò lè lo 15 days o. Ẹ jẹ́ fún mi ní ìkọ̀kọ̀. Wo bí ti wà èmi tí mo ní kó lo 15 days tèmi yé mi. Ìjọ kájọ jẹ kú eléku, a sì jọ máa jẹjẹ ẹlẹ́ja. Kájà máa súre kí àwọn kọ́sítọ́mà máa wá lóríṣiríṣi àwọn kíláìntì mi lóríṣiríṣi kí wọ́n máa bó kó máa lọ fà àwọn ọmọ yahoo tí mo ṣiṣẹ́ fún náà gbogbo wọn pátá ni mo sọ fún wọn pé káṣáàpù wà o sẹ́lẹ̀ wà o ibi tán lè sanwó sí wà tó bá san gbogbo ẹ̀ nísìn a máa fi manage títí 15 days yóò fi pé ni àmọ́ má wọ́rì sórí gbogbo nǹkan tó sọ pé wọ́n gbà lọ́wọ́ rẹ̀ hàn ẹlẹ́dàá rẹ̀ ó jẹ́ kí wọ́n dá padà ní ìlọ́po àti lọ́po àti lọ́po ni. Awo lákọ̀ àdàbà gbẹ̀gbẹ̀ awo lákọ̀sẹ̀ ẹyẹ wẹ́lẹ́wẹ́lẹ́ wẹ́lẹ́ ní báwọn náà jà jìnnà ẹyẹ ayé tí wọ́n máa fojú rẹ̀ ṣàgùn tí wọ́n bá rí ẹ tí wọ́n jọ mú ẹ ṣẹ̀ṣẹ̀ ńlọmọdé yọ mẹ́yẹ àgbàlagbà tí wọ́n bá rí ẹ tí wọ́n jọ mú ẹ ṣẹ̀ṣẹ̀ lọmọdé yọ mẹ́yẹ ọkàn ara rẹ balẹ̀ ọ̀rùn gbogbo ẹ̀ nílò.
Bàbá mi nílò help mi sẹ́. Ẹ̀yin ẹ wò tí mo ti rò yí pé mo máa blé ní December yìí. January là ń wò lọ́ọ̀kan yìí. Tí January náà wò èmi náà lọ́ọ̀kan yìí. Kò sí nǹkan kan. Ti wá. Ó ṣe kó ní ìbéèrè lọ́dún. Ọ̀rà tí n bá wá ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe kọ́kọ́ promise ní pé ó blé December yìí àjọṣe ní pé òun tó wà lókè kò ṣe lájọ ọgbẹ́. Tọ́ndà kan ní wúrà ọkọ̀ ojú ọ̀tá ẹni ni. Gbogbo tọ́ndà kan ní wúrà ọkọ̀ ojú ọ̀tá ẹni ni. Ọ̀tá ẹni ni, ọ̀tá ẹni ni. Ọ̀tá ẹni ni, ọ̀tá ẹni ni. Gbogbo tán dá ká ní wúrà, ọ̀kan ojú ọ̀tá ẹni ni. Mo fẹ́ dọ̀kun, mo fẹ́ dọ̀pọ̀ sùúrù lọ́ba. Mo fẹ́ dọ̀kẹ́, mo fẹ́ sọ sùúrù lọ́ba. Ìtẹ́lọ́rùn ọba ìwà ní ṣọ́yà. Ìtẹ́lọ́rùn ọba ìwà ní ṣọ́yà. Gbogbo tó ń lọ kọ́ ní wúrà, ọkọ̀ ojú ọ̀tá ẹni ni. Gbogbo tó ń lọ kọ́ ní wúrà, ọkọ̀ ojú ọ̀tá ẹni ni. Why? Irú question wo ni? Wọn ò ní reason láti máa like ẹ, mọ́mì máa like ẹ. Ọkọ ní láti double check ni because kí n má parọ́ fún ẹ, àyà mi ṣe báyà. Ẹni já. Ní ìpè ní àìmọye ìgbà tó ti máa ń bi mí pé ṣọ́ máa like ẹ, ṣọ́ máa like ẹ. Same answer dey mo ní fún ẹ pé wọ́n máa like ẹ. Ó ní sọ̀rọ̀ farabalẹ̀. Ó dẹ̀ káwọn náà gan ti ṣe tán mọ́. Ó jẹ́ lọ pé wọ́n. Ó ti bọ̀. Ayé náà mo fẹ́ máa pè. Kí ló ṣẹlẹ̀? Ẹ mọ̀ bùkọ́ wá ni. Gba tó mọ̀ kó máa mọ̀ bùkọ́ wá, ó mọ̀ bí tí mò ń sẹ́ran lé yà mí mọ́. Ó ṣe só mọ́bẹ̀ tó fi mú wọnú ilé. Mọ́mì. Bó lẹ fi sí? Òbúkọ bíi ti bá. Àwọn òmùbùkọ kankan wá jàre. Àwa méjì ta wá náà lélẹ̀. Inú ilé ṣe wá rùn bí ìgbà tó bùkọ́ wà nù ilé báyìí. Mọ́mì, ó lè jẹ́ àwọn oníbọ̀ yín lọ́rùn sí oúnjẹ tó ń fẹ́ wá síbí báyìí. Òórùn yìí pọ̀ o. Ilé jàre bàbá mi. Mọ́mì, àbínú. ẹ̀rọ mà. Ṣé dáadáa ni? A dúpẹ́ lọ́wọ́ náà. Báwo ni gbogbo ilé? Àlàáfíà ni. A dúpẹ́ fọlọ́. A dúpẹ́ parí rẹ̀. Kí lorúkọ ẹ̀? Bámidélé lorúkọ mi. Bámidélé. Ètí bá sí náà ti délé. A dúpẹ́ fọlọ́. A dúpẹ́ fọlọ́. Ọmọ ìlú wo ni? Ọmọ Àjàṣẹ ni mí, Benin Republic. Àjàṣẹ. Ojú wọn náà. Fún yàn. Kéèyàn tó mọ̀ pé bẹ́ẹ̀ ló ti wá. Olúwa ṣe o. Ọlọ́run ṣe o. Mọ́mí àti dájú pọ̀. Àlàáfíà lọ wa. Ó kàn jẹ́ pé àti kékeré ní gbogbo àti relocate lọ sí UK. Àtàwọn siblings mi náà, èmi àti ẹ̀gbọ́n àtàwọn àbúrò mi, òun là wá. Bọ́ ẹ̀mẹ́ pé ó ní bí December ṣe máa ń rí Nàìjíríà. Ètò ẹ̀ lèmi ṣe decide pé òkè èmi fẹ́ wálé fọdún. Bẹ́ẹ̀ ni mà. Nígbà táwọn ọmọ mi wá wà lọ́wọ́, òun dẹ̀ sọ fún mi pé olú fẹ́ ká tètè ṣètò ìgbéyàwó yìí. Kí la ṣe wá fẹ́ ṣe? Ó yẹ kó dá nǹkan kan dúró náà mọ́ mi because àwọn parents mi wọ́n wà available láti
bá sọ̀rọ̀ àbí bẹ́yìn náà sọ̀rọ̀ lórí phone for now. But what he assure me pé as soon as tá bá ti fix ọjọ́ wedding wa, àwọn máa make sure pé àwọn dé Nigeria. Ọmọ adé sí Nigeria. Bẹ́ẹ̀ni wa. Dàgbà sí wo ló ń sí. Gbogbo ẹ̀ náà ni wa. Gbogbo ẹ̀ sì ló ń sí. Bẹ́ẹ̀ni. Ó ti dà bẹ́ẹ̀. Kò sẹ́sì téèyàn sí láyé yìí tí ò tẹ́mi lọ́rùn. Ṣùgbọ́n kéèyàn ṣáà ti mọ ohun tó ń ṣe. Òun ni kókó. Kádẹ́jọ bára wa fìfẹ́ lò. Òun ni pàtàkì. Bẹ́ẹ̀ni. Ó ṣáà mọ̀ pàlàjà lè mi. Bẹ́ẹ̀ni. Ó ti rí báyìí. Bẹ́ẹ̀ni. Ṣùgbọ́n kò sí ìtọ́fún wálé. Ó ṣáà ti jẹ́ ìfẹ́lẹ́ fi bára yín lò. Ló ṣe kókó. Ayé àtijọ́ ni a fi ń dorí àwọn ọmọ rú. Má fẹ́ gbà, má fà wò. Ẹ̀sìn kan ni kò fẹ́, ẹ̀sìn kan ni kò fẹ́. Èmi ò sínú yẹn. Tó bá ti mú wá, tí ìfẹ́ bá ti wà ń bẹ̀, tẹ́tí gbọ́ra yíyé, ìyẹn ló ṣe kókó fún mi. Kò sí wàhálà. Àmọ́ nígbà táwọn òbí ẹ̀ yìí wà lọ́rùn yẹn sí, àwọn tó wà ń bí ńkọ́, irú bá tiẹ̀ fẹ́ ṣe mọ̀ mímu ẹ̀, táwọn ò tí ì lè dé, àwọn tó máa jókòó ń gbà yẹn ńkọ́. Torí mọ̀ mímu ẹ̀ tẹ́mi fẹ́ ká ṣe kákan ọ̀rá ṣe ní pàdọ̀ báyìí. Ṣé mo ti sọ fún yín? Ó ní wípé tá bá ti dá ọjọ́ wedding, tá ti di date, pé mọ́mí àti dáàdì wọ́n máa dé sí Nàìjíríà. Ó dà, mo ti gbọ́. Mo ti gbọ́. Ẹ wo owó ìtẹ́ ń béèrè yìí, kò ṣóun ló ṣe ebi ń pa ẹ̀. Ebi. Ẹ ti sọ fún mi pé ẹ ti dáná. Mo ti sóúnjẹ. Fúnra ara mi mo ṣe. Nìṣó ìjà ẹni jàre. Ó yà ìwọ náà nìṣó kíṣì. Ìwọ nìṣó kíṣì. Ó yá. Kódà ó jọwọ́ ń bẹ̀ ni o. Wọ́n máa ń lọ lú yẹn dáadáa. Mo láwọn ọ̀rẹ́ ń bẹ̀ lájọ máa ń ṣe. Ó ṣe ọkọ bẹ̀. Ó yá jókòó. Oúnjẹ yìí pọ̀ kan. Gbogbo tán dá kọ́ ni wúrà, ọ̀kan jù ọ̀tá ẹni. Ọ̀tá ẹni, ọ̀tá ẹni. Ọ̀tá ẹni, ọ̀tá ẹni. Gbogbo tán dá kọ́ ni wúrà, ọ̀kan jù ọ̀tá ẹni. Kí ló dé ò jẹun ẹni? Mo sáré pé òun fi sí bí ò jẹ́yìn. Actually, mi ò really like oúnjẹ gbóná jù. So mo try to spread ẹ̀kọ́ lè tutù because tó bá gbóná tí bá jẹ bẹ́ẹ̀ ó máa trigger ulcer tó mọ́. Tó bá wá tutù jù náà, ò ní gbádùn ẹ̀, ò ní mọyì oúnjẹ tí mo sè fún ẹ. Ó dẹ̀ dùn. Mọ́mí, bíbí ẹjọ́ ẹ fún mi ní ìṣẹ́jú kan. Mo láti pick call. Okay. All right. Oúnjẹ yìí dùn. Kí ló ṣe àfẹ́sọ́nà? Nǹkan kò ṣe. Ó wà okay. Ẹ kò jẹun. Ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ àfẹ́sọ́nà mi jẹ́ nǹkan tó yẹ pé ó máa ń like àwọn oúnjẹ tó máa ń ṣe ara lóore bíi kó jẹ carrot, kó jẹ lettuce, broccoli, ẹ̀fọ́, kó kẹ́fọ́ oríṣiríṣi, kó jẹ ẹ̀fọ́ àbí èso, àwọn nǹkan tó máa ń really jẹ nìyẹn. Àmọ́ mo mọ̀ pé torí pé kò tí ì taste lé mi kò ṣe jẹ, àmọ́ tó bá padà wá sí òun jẹ máa wọ̀. Ìwọ ò bá ti wá sọ fún mi. Nígbà tí mo sọ fún ẹ pé mo máa ṣoúnjẹ ilẹ̀ fún wa, ti sọ pé ẹ̀fọ́ ní kí n ṣe é lẹ̀ fún un. Ẹ má bínú. Ó máa jẹ ilé ṣebí nǹkan tí mò ń jẹ tó dùn yìí ó máa jẹ, ẹ jẹ́ kó wá taste ẹ̀sìn. Ẹ má bínú sí mo látàrí tí ẹ̀kọ́ yẹn. Baby, mọ́mí, ní bínú sí mi. Yes, mo receive call kan tó wà very important but láti attend as soon as possible. Ó ní jẹ oúnjẹ tí mo ṣe lẹ̀ fún. Maybe some other time, ẹ má bínú. Just jẹ́ tí n tiẹ̀ jẹ́ ń jẹun tán. Baby.
Ṣé ẹ máa bá mi pààkì? Àbí kí n bá wọ̀ náà pààkì? No, ẹ má ṣe. Mami. Okay. Ó kàn jẹ́ pé ó ń dùn mí nítorí wípé oúnjẹ tí mo ṣe kalẹ̀ fún mo dẹ̀ ṣe wàhálà lórí oúnjẹ yẹn torí tí mo ṣe pìpì àgbogbo oúnjẹ torí yẹn ní fún ara mi ni mo ṣe omi ẹ̀ ní bàbá mi sí. Mọ́ mi ẹ̀ ní bínú sí mi náà ẹ má bínú. Kì í ṣe pé kò wù mí náà kí n dúró kí n jẹun lọ́dọ̀ yìí. Àmọ́ ṣe rí ó ní business tí wọ́n ti mo ti ń lé tipẹ́. Ilẹ̀ tí expect call àwọn investors yẹn ti pẹ́ so wọ́n ṣẹ̀ pé mi lẹ́yìn. So wọ́n dẹ̀ ṣe pé mi yẹn kíákíá mo gbọ́dọ̀ yọjú sí. Lẹ́yìn ìwé kò sí problem ìyàwó ẹ̀ ti jẹ́ kí n mọ irú oúnjẹ tó máa ń like. Ó láwọn ẹ̀fọ́ ló máa ń fẹ́. Ó ní kéèyàn ṣe ẹ̀fọ́ oríṣi mẹ́jọ pọ̀ lẹ́ẹ̀kan náà yẹn ló máa ń like. Má wọrí, má ṣèlẹ̀ fún ẹ next time. Ó dà mọ́ mi. Ẹ wo àwa tí ń lọ ní. Ó dà wọ̀. Ó dà bọ̀. Ẹ kílé o. Thank you. Yes, ma. Jọ sùúrù wo ló fẹ́ kí n ní? Irú sùúrù wo gangan ló ń tọrọ lọ́wọ́ mi tó fẹ́ kí n ní? Èmi àti ẹ lọ sọ́dọ̀ ọmọ sí mi. Ajá mi. Ẹ mú gbòòrò lọ nìyẹn. Ló ṣe ẹ tó òun tí ẹ farabalẹ̀ rárá. Táwo ló ń padà sí? Ìsìn ló wọlé. Àbí sì kọ́ ló wọlé yìí ni? Tó jẹ́ pé wàá máa rìn kiri ṣáá ni. Mo fẹ́ lọ ṣe 102 ẹ ṣáà mọ̀. Mo ń sọ tèmi, màmá ni ò sọ òsì ń bẹ̀ o. Mo bá fẹ́ mú gbòòrò, ṣáàdùn kó bá mi ra tó fẹ́ bá mi ra bọ̀. Má pẹ́ o. Mọ́mí tó jẹ́ pé wọ́n ti ń retí àwọn tí wọ́n pé òkè ọmọ àwọn ó mú ọkọ àfẹ́sọ́nà ẹ̀ ó mú bọ̀. Wọ́n wá sí oríṣiríṣi wọ́n wá sè sílẹ̀ pé òkè káwọn tẹ̀ fi ṣẹ́ lálejò. Àwọn adébẹ̀ tán níṣẹ́ kò jẹun next tó bá sọ pé ìwọ gba kọ́ọ̀lù wọ́n ní kó wá fún meeting kan. O jẹun o fẹnu gbà kọ́kọ́ o ṣe anything next thing o wá gbé mi ilé tó sọ wípé àwa pọ̀ ń lọ fún mi sí ilé yẹn lọ wá padà wá sí o wá ní pé kí n dẹ́ lóhùn. jọjọ baby calm down now the same ọ̀rọ̀ náà mo try àti ṣàlàyé fún ẹni mọ́tò tó o fẹ́ listen to me you dey calm down lóòótọ́ àwọn people yẹn reach out sí mi pé okay ká ṣe meeting pé pátá dọ́nà tá à ń bọ̀ tó bá notice tó bá pay attention dáadáa wà á rí pé níbi kan tí mo ti make you turn ìgbà tí mo receive test wọn make you turn yẹn àwọn náà ló test mi pé meeting ta fẹ́ jẹ́ kó hold o kò ní lè hold mọ́ a máa ń láti postpone ẹ̀ sí next week ni so kí ni kí wá ṣe ṣé o expect kìkì tó tán àwọn tó padà pé okay mo fẹ́ padà sọ́dọ̀ mọ́ mi ò ká lọ padà jẹun bẹ́ẹ̀ ni kò lè rí bẹ́ẹ̀ náà tó bá fẹ́ kí n fi test tó sense mi wọ̀ ó wà lórí fóònù mo lè fi. àti ẹ̀ ní láti lọ sí gbogbo bẹ́ẹ̀ ó kọ̀ wà annoying now Ioniya she stressed herself did everything just because she wanted to just please you at the end of the day wá jẹ́ kó dá now. Okay, you know what ìwọ ìkọ̀kọ̀ mo ní láti bẹ̀ máa láti bẹ̀ wọ́n mi náà. Exactly. Okay wọ́n bá mi bẹ̀ wọ́n and aside the fact wọ́n bá mi bẹ̀ wọ́n mo máa send 10 million naira sí mọ́ mi. aláti owó òlélẹ̀ 3 million. ó wà òkè nílẹ̀ jàre. Baby, Martin, a little bit more. You know what? Get me some water. Often, baby. Ta ló send 3 million sí? Ajá ọ̀sẹ̀ ló ń sìn. Mo wá rí orúkọ bá mi délé arúgbó. Òun ni wọ́n kọ síbẹ̀. 3 meter, ajá. Orúkọ ọkọ ẹ̀gbọ́n ẹ̀ ló ń jẹ́ bá mi délé. Ẹ̀kún mọ́ta rówó lò yẹn ni. Ẹ confirm. Ṣé pé kí n pe ẹ̀gbọ́n ẹ̀? Lọ fún ẹ lóúnjẹ ń bẹ̀ ló sọ pé òjò àtomi àti drink everything ló wà ń bẹ̀ tó sọ pé òjò wá dé ìgbà ìṣó wà ní ìṣó. Mo ṣáà ti bẹ̀ ẹ́.
Mọ́mí gun sọmọ àlẹ́ àwọn ló ń pè mí. Hello mọ́mí. Hello ọkọ mi. Ṣé ti délé? Àfi bíi pé ẹṣọ́ wa délé, ẹ̀ṣẹ̀ ń wọlé. Ọlọ́run ṣe, bàbá dáadáa ṣe, àdúpẹ́pẹ́ délé láyọ̀, pẹ̀lẹ́ ọkọ mi. Ọkọ ẹ̀ ń kọ́? Mo rí aláàtì owó kan nínú àkáǹtì mi fún orí fóònù mi 3 million. Alert 3 million. Ẹ jẹ́ ń pè yín padà. Ó dà, pè mí padà o. Pè mí padà torí kò yé mi, ó ti gbọ́. Ráyà 3 mítà, ó lọ fáfá. Babe. Mọ́mí pè mí sí wọ́n ní àwọn rí alert 3 million naira. Okay, mo rò pé mo sọ fún ẹ sí pé mo fẹ́ send 3 million. Exactly, ó ní o fẹ́ send because ìgbà tí èmi àti ẹ wọnú ilé ó sọ pé o fẹ́ send owó sí alájà next thing ó ní kí n lọ bẹ́ẹ̀ bomi wá mi ò tí wọ kitchen tán tí kọ́ọ̀lù alájà fi wọlé. Ní sùúrù. Ó dẹ̀ sọ fún mi pé àwọn rí alert 3 million naira. Bíbí ní sùúrù. Ṣé mo fẹ́ send 3 million sí wọn ni mo sọ àbí? Exactly, olóò fẹ́ send ẹ̀. Mo ṣe ọ̀rọ̀ lẹ́nu. Nǹkan tí mo fẹ́ sọ kọ́ nìyẹn. Nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé mo ti send 3 million naira sí alájà. O mi pé ilé ìwé lọ́títọ́. Mo dẹ̀ mọ̀ bó ṣe máa ń deal pẹ̀lú àwọn ìyàwó ẹ̀. Wọ́n lè máa fi bẹ̀ pé effort wọn wà wasted but mo contract fi ẹ̀ compensate wọn. Nǹkan tó sọ kọ́ nìyẹn, ó ní òṣèṣe fẹ́ send ẹ̀ ló sọ fún mi. O ì tí send ẹ̀ rárá, o ì tí lọ jìnnà. Bébí ìmọ̀ ni mo ti send ẹ̀ bí àtòrí bí ọ̀dẹ̀ gbọ́n nǹkan mi nìbọn nǹkan tí mi rò pé mo sọ ni pé mo ti send ẹ̀ sí wọn. Nísòro, and again, mi ò ever fún ẹ ní account number mọ́ mi, o ò béèrè lọ́wọ́ mi, o ò gbà lọ́wọ́ mi. Báwo ni account mọ́ mi ṣe dánwò ẹ̀? Báwo ló tiẹ̀ ṣe rí tó fi send owó sí wọn? Before now, you should know that I'm a very sweet partner. I know. Nǹkan tí bá dẹ̀ lè ṣe fún ẹ, tí mo lè ṣe fún ìyá mi, the same thing náà ló yẹ kí n lè ṣe fún mọ́mí ẹ. Because she's like my mother already. So, orí fóònù mo ti máa kàn number one. Because mo fẹ́ ní reason láti máa send owó sí wọn constantly. Láì jẹ́ kí mo wá gbé lọ́wọ́ ẹ̀. Okay, because we were surprised pé mo fún lákàwọn number mọ́mí rówó. Wait. Ṣé kìí ṣe kan tí mo rò ṣe? Kí ni? Ṣé kìí ṣe pọ́n ojú wà lájà? Báwo ṣe máa jó wà lájà? Kí ni? Èmi ò jó wọn. Nísòro, ṣé o fẹ́ kí n send owó sí wọn náà? Kí ló mì nìyẹn tẹ̀ ti di dandan kó send owó sí? Ṣébi yìí sì o lọ sí kitchen bá mi get owó tí mo sọ ẹ lọ fún ìgbẹ́. Okay. Abo ní ìdẹ́ ọkùnrin. No, I'm fine. All right. Ó máa pariwo láńláńlá. Àwọn àti Professor Bella wà fẹnu fẹ́ra. Àmàdé kúrókó ojú ẹ̀yìn o. Ìjọba olúwere ń pọ̀ ọmọ jẹ́. Bí afẹ́fẹ́ bá fẹ́ ó máa ń kan igi oko yára, bí afẹ́fẹ́ bá fẹ́ ó máa ń kan tọmọdé dàgbà, títì ní ẹtì ṣíṣí ni kò ṣí, torí èmi ọmọ yọ́nà mo ti dé. Afẹ́fẹ́ o gbé mi ìrìn àjò wọlé. Afẹ́fẹ́ bá ṣe tó àti fún mi. Àbáńgá kọta ló ṣetán àti dàdú. Bàbá ọkọ mi. Ìyàwó. Ẹ káàsán.
ó máa pariwo lálálá. àwọn àti pòfẹ́sọ̀ Fẹlá irọ́ o. wà fẹ́nu fẹ́ra. mo ń wo géètì ni mo dẹ̀ rántí wípé mo tì. Same gate ni. Exactly. Mo tì. Ti gate o. Because ìgbà tí èmi gan tiẹ̀ máa dé mo ti hàn kò sẹ́ni tó ṣí gate mi lè wá sí gate mi kí n wá gbá gate mi láti bá gbá gate o èyí máa bọ́ta àbí brother máa bọ́ta láti mo débẹ̀ kí n dẹ̀ fọwọ́ kan mọ́ gate báyìí ní gate bá ṣí mo ní ó dẹ̀ I just drive pé ẹ̀yin púpù ti gbàdúrà ní ti gate. Ìyẹn ò possible. Ojú ò lè possible tó èmi ni mo ti fúnra mi. Mo ti mo lè fún ọkọ rẹ̀ ló dà mí. Èmi ìpè gate. Ṣé sometimes ló máa zoom? Abẹ́ ti fi sọ́kàn pé ẹ fẹ́ wá tì í understand ló máa fún dáadáa nígbà mi understand lókùn ìjà ti fi nǹkan sọ́kàn pé mo fẹ́ wá ṣe nǹkan ìyàwó àwọn èèyàn ti ṣe ìrùlẹ̀ tí ì ṣe ẹ rí pé ẹ ti ní ẹ tí ìgbà tẹ́mi kan dé tí mo dé ni mo park ń sìn ni mo padà sẹ́nu gate ni mo tì ní kọ́kọ́rọ́ tó fi wá títì pàwá ẹ̀ èmi ni mo tì ẹ wo I have a surprise for you a very beautiful one wọ́n ní ìyàwó tó bá dáa ìyàwó tó bá mọ̀ kẹ́ àwọn bàbá ọkọ ẹ ṣe ẹ gbọ́dọ̀ máa tọ́jú ìyàwó bẹ́ẹ̀ ní gbogbo ìgbà ni ẹni tó ń kẹ́ nìyí. Bàbá ọkọ mi eléyìí pọ̀ èmi nìkan tán. ẹ wo ẹ mọ̀ gan ẹ tí ì rí nǹkan kan a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ṣé rí ìyàwó tó bá ti dáa tó bá sunwọ̀n ní ẹbí tèmi ti wá a máa ń tọ́jú wọn ni. tí ẹ bá gbọ́ pé ọkọ ní ń pọn mi ọkọ ní ń fọṣọ ọkọ ní ń dáná ẹbí táwa ti wá nìyí. ẹ ṣe bẹ̀rẹ̀ ni o ẹ ti bọ́ sínú gbàdúrà ẹ máa sún ìbáyìí ẹ máa sún ìmú owó ẹ máa sún ìmú ọ̀rá. another thing we have another surprise for you. Again. Yes, ó yẹ kí n ti wá ṣe ẹ̀rọ à ń bà mí bí mi ò mọ actual size àti kí ni pé àfi kí n fi scope bí èjì má bínú kí ni size bàtà yín. I want to get you brand new shoes. Yes, pé ó máa make sense àti bóyá bí skirt yẹn àtàwọn gown yẹn àwọn party gown àwọn all back gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn I want to get it for you. Ṣé gan bàtà tí mo tẹ̀ máa wọ̀ slippers àti any other footwear size 40. Size 40. Then ìsàlẹ̀ mi mo máa wọ extra large then okay ṣe large. Okay bàtà 40 ìsàlẹ̀ báyìí extra okay and that is all. I have a surprise for you. Oh yeah. Ọ̀rọ̀ burúkú tóun tẹ̀lé mi ì lè gbàgbé alẹ́ ìjọ yẹn títí láéláé ó ti dàbí ìtàn nínú ayé mi tó bá ti ń béèrè pé experience wo ló ti ní ní life ẹ̀ màmá sọ ni màmá ka bòròbòrò bí àjẹ́ ní ìjọ kan la máa jáde ọ̀la lọ kàgbá kó òkú náà má jẹ ẹni mọ́. gbàgbé kẹ èèyàn wá gbàgbé irú nǹkan tó ṣẹlẹ̀ níjọ́ yẹn láṣẹ polówó ẹ ní àrùn ọpọlọ experience tó burú gbáà ni kọ́nù òun ọba kó má tún jẹ́ ká ṣerú àgbákò yẹn mọ́ láyé wo ọ̀rẹ́ mi ká ṣàmà dúpẹ́ ká máa dúpẹ́ ni yóò gbogbo alájọ jáde lálẹ́ ìjọ ni àmọ́ ebi ò lè bá yín rí ètí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mo tẹ̀lé yín lẹ́nu ọjọ́ yẹn àmọ́ èmi ò fara kó nǹkan tó ṣẹlẹ̀ sí lọ́jọ́ yẹn. zi ọlọ́run ló yọ ẹ́ ó yẹ kó máa rí Bámidélé bí angel bí fúláwà pẹ̀lú omi bí àkúnlẹ̀ ìjùmọ̀ ojú ọkọ̀ àgbákò. If there's another name tell if you qualify àbí tell if you qualify only kẹ́mi bá mi fi àfi bí ọ̀rẹ́ mi kàn ṣe pàdé sómi ìtẹ̀ níjọ́ yẹn ọlọ́run tó ṣe tẹ kó ṣe tèmi náà kó tẹ wò mí ṣe láàánú kó tẹ wò pé òun fẹ́ ṣíjú àánú wò mí irú ọkùnrin bẹ́ẹ̀ kó tẹ ṣe fèmí náà. ṣé orin tó máa fọwọ́ sọ fún mi wípé zee ló máa kọ́kọ́ ní serious relationship láàrin mo máa jiyàn ọ̀dà ṣẹ̀rẹ̀ inú mi tiẹ̀ máa ń dùn nítorí mi tiẹ̀ nǹkan tí mo fún ọ lọ́rùn tó fi gbé Bámidélé
tó fi fún mi because ó máa ń ṣe bíbẹ́ ní pé bóyá mo bribe Ọlọ́run ni àbí mo fún ní nǹkan ẹ̀gúnjẹ or something tó kọ́ gbé bá mi délé tó gbé pàdé mi. Do you know that this guy spoils me every minute and every second? Sorry, ó máa ń ra gift fún mi lóòrèkóòrè ni without even asking. Bẹ́ẹ̀ ṣé ká tó wá sọ tó owó ni? Akọ́gbọ́n. As in, sometimes he will just say, I'll give you 5 million naira and the next day, baby, ma ti send díẹ̀. Ma akọ́gbọ́n gbàgbà ní Azar mi. I will pay, that's how they be. That's how they sweet. Ṣé tibí ni nínú other room? Ọgbọ́n ìmọ̀ ń gbé mi dé bẹ́ẹ̀. This guy is just too perfect. Ìgbà mélòó mo pàdé bọ̀bọ̀ yìí? Ṣó mọ iye vacations tí mi àti ẹ̀ ti jọ ṣe yẹn? 1, 2, 3. Ó ti ju èmi ta gan lọ. Tèmi àti ẹ̀ ti jọ lọ bẹ́ẹ̀ tí mi ò kí ń sọ you know, just go solo. Bọ̀bọ̀ is just too nice. He's the perfect person for me. Inú mi máa ń dùn. Kọ́lọ́run ṣá máa bá mi ṣọ́ bá mi délé. No more, that guy is just too good for me. Ọlọ́run sí. Ṣàánú èmi náà, ṣojú àánú ẹ̀ wò mí bí ọkùnrin bíi bí bá ń délé gbé pàdé mi tó máa kẹ́ mi tó máa gẹ̀ mi tó máa fọwọ́ túnlé ayé mi ṣe ká máa gbé mi gẹ́gẹ́gẹ́gẹ́ bí ọmọ tuntun. Àmì Ọlọ́run àṣẹ, oh babe, you won in life. Lájú gbogbo ọkùnrin tó wà bẹ́ẹ̀ níjọ́ yẹn, Bámidélé nìkan lọkùnrin alálùbáríkà, ọkùnrin olóríire tó lóun dẹ̀ wá sọ pé àfi tiẹ̀ ni. Imagine gbogbo àwọn olórí burúkú àwọn òwèrè ìtàpàdé níjọ yẹn. Ọjà wà lólè ara, ọtún gbarún, ọgbà bàtà, ọgbà báàgì, aṣọ nìkan ló kù tí wọ́n gbà lọ́rùn wa níjọ yẹn. Ọlọ́mọ yẹn kì í tó rìn wèrè ibi tí mo rìn níjọ yẹn mọ́ láyé mi. Ọlọ́mọ yẹn kàkàgbà kò yẹn mọ́ o. Níjọ yẹn terrible abeg. Very soon. Wọ́n ṣáà ní sùúrù náà. Wọ́n mọ̀ pé Ọlọ́run á ṣe fẹ́yìn náà. Ọlọ́run tó tiẹ̀ ṣe tiẹ̀ náà máa ṣe tèmi náà. Àṣẹ. But babe, ìwọ náà ò ṣe dáa. Bó tiẹ̀ jẹ́ cousin ẹ̀ àbí ọ̀rẹ́ ẹ̀ kan, mo ti sọ fún ẹ tí ẹ introduce ẹ̀ sí mi. Wo mi nà. Kí ló dé tó máa ń ṣe báyìí? Kí ló dé tó wà selfish? Kí ló dé tó tẹja? Like, I don't understand. Ṣé òun lè kó wa pọ̀ nígbà àkótí ẹ̀ bá wa wá ọ̀rẹ́ ẹ̀ o àbí cousin ẹ̀ o kò introduce ẹ̀ sí wa o lè wá dá múra ẹ̀. Báwo àbí ti báwo? Kí ló ṣẹlẹ̀? Ó lé nìyẹn. Wọ́n ní ẹnu la fi ń kọ méje. Dúró wàá fẹ́ nu ara ẹ̀ báwo wàá fi sọ̀kọ́ tó fẹ́. Mo ń fẹ́ nu ara mi, mo fi péré síra mi. Lẹ́ẹ̀kan náà èmi wọ́n kọ́ sọ pé irú ọkùnrin Bámidélé ni k'Ọlọ́run pèsè fún mi. Ó tún gbà irú ọkùnrin yẹn ló fẹ́. Ó ṣe wá irú ọkùnrin mi. Ṣé wọ́n ti sọ pé k'Ọlọ́run pèsè irú ọkùnrin Bámidélé fún ẹ? Kí ló dé, kí ni problem ẹ̀? Ó dẹ̀ jẹ́ kó sọ̀rọ̀ jọ ọ̀rẹ́ mi. Ẹ wo cousin ẹ̀ ti wà married. Ìyàwó ò dẹ̀ sí bí. Ó dẹ̀ ti bímọ, bó dẹ̀ ṣe máa kó ó ti máa ń sọ dáadáa pé òun ò lè ever cheat lórí ìyàwó mi. Tó wá rí èyí ọ̀rẹ́ yìí, èyí ń tì, èyí ń fi àṣẹ tó jẹ́ pé máa ń gbé gẹ́gẹ́ ṣé lóyún every minute is like, my baby, every minute is like, my baby, every minute is like, my baby. Ohun ẹni tó fẹ́ fẹ́ ni ó dẹ̀ ti sọ. Ẹ̀wọ̀n ìfẹ́. Èmi lèmi ní kó bá mi wọ́kùnrin kó ṣe wọ́. Bẹ́ẹ̀ni sún òun ti sọ tèmi. Kí ló dé, kí ni problem ẹ̀? Tí màá sọ́ọ̀sì ṣo fẹ́ gbà. Kòkó ẹ̀ báwo ló ṣe rí ìwọ ọ̀rẹ́ mi, èmi ní kó fèsì.
Selat. Why would she leave the guy? No. Ibi kan ló máa já sí. Gbogbo ọmọ lè gòkè mọ́ lè sọ. Ibi kan ló máa já sí. Ìyàwó wa, ẹ wọ ẹkú iṣẹ́ jàre. Ẹ ò lè change ẹ̀ tó bá rún ẹnu náà. Ibi kan ló máa já sí. Ẹ wá láì mọ̀ kán, kò mọ̀ pé ayé pé méjì. Ibi kan ló máa já sí. Ibi kan ló máa já sí. Oh, really? And guys, let's take a look. Okay. Kí ló ṣe? What's that? Bámidélé kí ló ṣe? Kí mọ́tò kí ló ṣe? Bámidélé. Iṣu paradà ó di yán, àgbàdo paradà ó dẹ̀ kọ, ọ̀pàpà paradà. Hey, baby. My love. Hey, baby. This is for you. By now. You see, ever since I met you, you've added so much joy, peace, and happiness to my life. And I think it's going to be a very dumb decision for me to wait another day before asking you to spend the rest of your life with me. To be the mother of my unborn kids. To live our amazing lives together. So, níwájú our most important individuals in my life, I want to put this question to you. Please, will you be my wife? Oh! That's a good one! That's my baby! Thank you. What was it? He got you a brand new car. A brand new car. A brand new car. My G, congratulations. 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 We have a wedding to plan. We have a wedding to plan. We have a wedding to plan. Kí ni wọ́n jáde jẹ́ wo? Kí ló mú ẹ? Kí ló tó ń ṣe báyìí? Ọ̀rẹ́ mi ni. Diamond lele ike. Ó ń ṣàìsẹ̀ bàjẹ́ kó ṣu ẹ kó fún ẹ jù. What am I? Am I a stone from heaven? God! You are a rock, baby girl. Oh, okay. See, babe. Ẹ wo ẹ ṣe gan-an mo mọ̀ pé inú yín dùn náà ní tí inú àti inú mi dùn gan-an.
káyà bẹ̀rẹ̀ preparation àbí. Exactly o ṣe gbogbo ìfẹ́ sọ yìí bá ṣe máa bẹ̀rẹ̀ preparation gangan ní ìsìn òun ni mo fẹ́ ká sọ. Kíákíá. Bẹ́ẹ̀ ni o preparation ti bẹ̀rẹ̀ lẹ́yìn ṣé ìwọ ò mọ̀ wípé téèyàn bá pẹ́ lórí ní kí ni eṣikéṣi á máa báyàn bẹ́ẹ̀ ni wọ́n ọ̀rẹ́ mi jọ jẹ́ ká bẹ̀rẹ̀ preparation àmọ́ èmi ni màá wà ní in charge aṣọ ẹbí màá lọ mú aṣọ mo máa tà nítorí pé mi ò fẹ́ wàhálà fún ẹ mo fẹ́ kó máa glow lọ́jọ́ wedding ẹ̀ kó dàbí glass. kókó bọ́ra ẹ̀ ò ń gbé ò ń gbà ìwọ ló máa mú aṣọ ìwọ ló máa tà ó ti like owó jù. pẹ̀lẹ́ o mọ̀ pé pépà ni wọ́n like. jẹ́ kí n sọ fún ẹ ṣó rí èmi ò bẹ́ẹ̀ tó aṣọ mi wàhálà àti ènìyàn wàá rìn orí afẹ́ ńlá wàá rìn ẹsẹ̀ á mọ̀ lára jẹ́ ìsọ fún aṣọ mi ọ̀rẹ́ I'll be your best lady. Yeah. People had a connection joy. Àwọn family ọkọ tó ń bọ̀ láti abroad. Ọmọ pé tèmi lọ́wọ́ àlẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ìyàwó best lady lọ́mọ àwọn èmi lọ́mọ àwọn àrẹ́gbẹ̀ẹ́ lọ́mọ pé kò pa òun. Ìwọ ni first lady mi Sherry ó ti ń jọ bí ẹni wípé ẹ fẹ́ wá ní ìkẹyìn wedding àmọ́ ẹ wo ẹjẹ́ àti gbogbo yìí sí lady only thing tí mo fẹ́ lọ́wọ́ yín ní ìsìn ní kẹ́ sọ bí preparation ṣe máa lọ nǹkan tá fẹ́ ṣe àwọn nǹkan tá máa gbà àwọn nǹkan tá máa rà torí wedding yìí mo fẹ́ káyé gbọ́ kí ọ̀run mọ̀ torí mo fẹ́ fi ta àwọn kan lójú ni mo fẹ́ fún ata sáwọn èèyàn lójú mo fẹ́ máa wọ́n ata sí wọn lójú kọ́ mọ̀ pé yé Zinat òun ló ṣe nǹkan kí àwọn bloggers kọ́ wá máa gbé mi kọ́ máa post mi káàkiri kọ́ máa gbé anybody ọ̀rọ̀ mi ni kọ́ máa jẹ lẹ́nu bí mo ṣe wedding kọ́ tí mo fẹ́ nìyẹn. Trust me ká tó bẹ̀rẹ̀ preparation mo fẹ́ la nǹkan kan yé àwọn kan àwọn tó jẹ́ wípé orí wọn báyìí ẹsẹ̀ wọn ló wà yes ìgbà tá sọ̀rọ̀ lọ tá sọ̀rọ̀ bọ̀ kíkẹ́ lọ́mọ oníwọ̀ ló fẹ́ best ẹ̀ kò lè possible èmi lọ rẹ̀ kò kí ń ṣe director rẹ̀ ló jẹ́ sí èmi ni màá bá mú aṣọ èmi ni màá tà èmi ni màá best ẹ̀ kódà gan èmi ni màá bá pààkó owó lọ́jọ́ yẹn èmi ni màá bá ka owó àwa lè ṣàánú wọ o wàá lọ máa fọ abọ́ tàbí kó máa lọ pín oúnjẹ láti ẹ̀ wọ́rì mi ò ní dá ẹ láàmú torí pé o pupa kó má dàbí ẹni pé à ń fi ẹṣẹ ẹrú bẹ̀ o lè máa ní sùúrù ṣe bó fẹ́ meet àwọn èèyàn ni wàá meet àwọn èèyàn lọ́jọ́ yẹn aṣọ ẹ̀ wàá máa lọ pín ọtí òun ni wàá máa lọ pín lórí tébù. ọ̀rẹ́ mi èmi lè fi máa bẹ́ẹ̀ o tó bẹ́ẹ̀ lẹ́lẹ́ ìbàjọ́wọ̀ èmi ni máa bẹ́ẹ̀ sọ. èmi nígbà máa tọ́nà wọn lè rí mi kó orí kó gbójú lọ ni báwo ló ṣe máa best ẹ wo mí sí náà ẹni tó bá fine ló máa ń best ẹ. o mọ̀ wípé powder ló jẹ́ kó rí bẹ́ẹ̀ yẹn ìwọ dúdú bí èmi ṣe dúdú yìí. èmi ò tẹ̀lé dúdú tó Ọlọ́run rí i pé kò lè bá mi lára mu ló ṣe gbé fún mi. o ṣe mo bóra èmi ni mo máa best ẹ. ṣebí ọmọ owó gbà lọ́fẹ̀ẹ́nu fẹ́ra ṣebí ọmọ owó gbà àní lọ́fẹ̀ẹ́nu fẹ́ra. ẹ̀gbọ́n náà mo máa ń gbọ́ nípa vegetarian àtàwọn tó máa ń fẹ́ eat healthy and I know how they do it àmọ́ kí ni ká ti gbọ́ nípa àwọn tó kàn ń jẹ nǹkan báyìí not just one person èèyàn mẹ́ta lẹ́ǹkan náà doing the same thing. Láì ṣe pé ẹranko ni wọ́n tó.
Alájà. Ṣé dáadáa ló wà? Mo wà pa o. Ẹ̀yin ńkọ́? Mo wà o. Mo wà. Mo fẹ́ kémi àti ẹ jíjọ débì kan ni. Mo fẹ́ ká jọ dé ọ̀dọ̀ àfáà mi lábẹ́kúta nípa ètò ìgbéyàwó ẹ̀. Abẹ́òkúta. Àbí kí ni mo gbọ́ tẹ̀sán sí? Ẹ jọ̀ọ́ kí n fi ilé mi sílẹ̀. Alájà kí n wá tẹ̀lé yín, kí n máa tẹ̀lé yín lọ sí Abẹ́òkúta. Láì ṣe pé nǹkan sọnù lọ́wọ́ mi. Ẹni ẹ fẹ́ lọ ṣọ́nà, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run Alájà kí lè mú wá ká kí lè mú wá kí. So màá fi ọkọ mi sílẹ̀ ńlé. Màá gbé báàgì, màá wá sọ pé mò ń lọ sí gbogbo gangan náà. Cause kò yé mi, mi ò understand. Ìwọ ọmọ yìí, ṣé o mọ̀ pé ohun tó dá ń fẹ́ àdúrà ni? Èyí tó kù díẹ̀ káàtó náà ó ń fẹ́ àdúrà. Àdúrà ló ń ṣe ohun gbogbo nínú ilé ayé tá wà yìí. Alájà. Ṣé o mọ̀ ni? Alájà, èmi ò ṣàfẹ́ gbogbo ìtẹ́ ń ṣe yìí o. Torí mi mọ̀ nǹkan tẹ́ ń wá kiri o. Ẹ fẹ́ lọ ṣọ́nà. Ẹ jọ̀ọ́ ṣé wọ́n sọ fún yín pé nǹkan ń ṣe mí nínú ìgbéyàwó tí mo fẹ́ ṣe yìí ni? Nǹkan kò ṣe mí. Nǹkan kò ṣe ọkọ mi. Ọkọ alálùbáríkà tí Ọlọ́run ti fún mi. Eléyìí tó jẹ́ pé fully loaded, fọ́lọ́kàn mi lódì yẹn tẹ̀lé wa. Ó wá tẹ̀lé dé ń sìn. Ẹ̀yin wá ní ẹ fẹ́ lọ síbì kan o. Ẹ fẹ́ lọ ṣọ́ ọ̀nà. Ọ̀nà tó jẹ́ pé ẹ lè débẹ̀ kó tún lọ dàrú. Torí mi ò mọ̀ nǹkan tẹ́ ń wá kiri o. Ẹ wò ó Alájà. Èmi ò rán yín iṣẹ́ o. Èmi ò dẹ̀ lè tẹ̀lé yín lọ síbì kan. Tó bá wá wù yín. Bó wù yín látọkàn yín o pé sì fẹ́ rìn. Àjòdẹ̀ wù yín lọ. Ẹ lè dá lọ. Àmọ́ èmi ẹ̀yàn dá èmi. Ṣé gbọ́? Ìwọ ọmọ yìí. Kò burú. Èmi ò ní lajú mi lẹ́ẹ̀kítà lùbọ̀ kó wọ̀. Èmi ò lè jókòó torí mi ò lẹ́nìkan kan tó kọjá Ọlọ́run. Màá lọ. Ohun tí bá bọ̀, màá jẹ́ kó gbọ́. Ẹ sì wà lórí ọ̀rọ̀ yìí náà. Ó dà mo ti gbọ́ ọ. Ọlọ́run aṣọ yín lọ. Ọlọ́run aṣọ yín lọ. Ó dàbọ̀. Ó dàbọ̀. Kí ló ṣọmọ yìí báyìí? Ó máa wà gàrí Alájà. Pẹ̀lú oúnjẹ àwọn olè òkúta lọ sí. Babe, ẹ̀yin bàbá ọkọ mi, kí ló dé kí ló ṣẹlẹ̀? Oúnjẹ ló wà níwájú yìí, àmọ́ ẹ fọwọ́ kàn ẹ jẹ rárá. Kí èmi tó jẹun, mo máa ń gbàdúrà kan tàbí mo lè ka sáà àbí kàdínísìs tó ṣùdùs. Ìwé àdúrà ni mo máa ń bẹ̀rẹ̀ oúnjẹ. That's good. Àdúrà dà. Ó ṣe máa ń ṣe ló sọ ẹ̀ lóòótọ́. Pẹ̀lú ìbáṣẹ̀ ti jẹ́ sí ẹ̀ mọ̀ pé I do more carrot and carrot mẹ́ta pé lọ́nà ẹ̀sùn tí bá ń jẹ oúnjẹ ní kò ní fẹ́ lọ lẹ́nu mi dáadáa. Ẹ ní bínú lórí mi ni. Nǹkan tó wà nílẹ̀ òun náà ni mo serve. Ṣé rí ìgbà tí mo máa fi dé ọ̀dọ̀ guy malam tó ń ta àwọn veggies yìí ó ti tán lọ́dọ̀ ẹ̀. Ìtí mo ríra àwọn ọba tí mo ríra náà ni mo gbé wá sílé tí mo serve. Ǹjẹ́ mo kọ́ ẹ má wọrí ẹ jẹ lé mi tí n bá ti jáde létà máa lọ síbò mi máa lọ ra ètò pọ̀ wá ẹ máa rí ètò pọ̀ ẹ̀rọ ìjẹ ẹ má bẹ̀rẹ̀. Sorry, ṣé kò bá ẹ lẹ́sẹ̀ ṣe? No, kò bá mi lẹ́sẹ̀ but n kò pé ọwọ́ mi ò gba tébù yìí ò shake and how come wọ́n náà. You know, to just get the mop seat and take care of it. Yes. Well, okay. O ṣáà ṣe kò bá ẹ lẹ́sẹ̀? No, not at all. Ọwọ́ mi ò gbà but wọ́n gbọ́ngbọ̀.
Mo bọ̀. Lẹ́nu sínsìn tí mo ní kí n wọnú kitchen lọ. Kí n lọ mú mop wá kí n lè fi clean ilẹ̀ ńlẹ̀ tí n kò dá sí then. Kí n mú cup mi wá tó mi. Òun lẹ ti sáré jẹun tán báyìí. Ẹni wáyà ni àti pé àfẹ́ pẹ́ lórí ìmíkíní kéṣkéṣ bàbá bàbá rẹ̀. Even tí ẹnu yín bá yá, tẹ́yìn jẹ́ fast eater. Ṣóun ló wá fà tó jẹ́ pé ẹ jẹun yín ẹ̀dẹ̀ lítà gbogbo tébù báyìí. Like gbogbo veggies ló wà ní orí tébù táwọn míì gan dà sílẹ̀ ńlẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí èmi fẹ́ gbé títì mi, ọwọ́ ẹ̀ wá ṣèṣì lọ́gbà ẹ̀rọ wá dà sí ní tẹ̀wọ̀n kó splash sí. Èmi rẹ̀ kí n máa tètè jẹun ní fast eater. But Zinat, kí ló tó ṣe question? Anybody lè jẹun tó lè tẹ̀ sílẹ̀ náà òkè owó tó ti jẹun sí ṣe bí rice náà mo ṣàrẹ̀ ilẹ̀. Exactly, oúnjẹ máa dálẹ̀ but ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ò lè jẹun lẹ́ẹ̀kan náà kí oúnjẹ wá dálẹ̀ lẹ́ẹ̀kan náà same thing then irùngbọ̀n yín náà oúnjẹ ló wà ní gbogbo aṣọ irùngbọ̀n gbogbo ẹ̀ bẹ́ẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ lọ́wọ́ èèyàn kan kò wá jẹ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni ó máa ṣẹlẹ̀ síbẹ̀ yẹn. Zena, just sit and eat your food. I should. Kíni? Ẹ jọ̀ọ́, ibo ni omi tó dà sílẹ̀ ńlẹ̀ yìí àti cup ibo ló lọ? Oh, Tomiwa ti tidy it. Yes, ti tidy it. Ìgbà wo sí gbà wo, but inú kitchen ni mo wà, dẹ̀ wá sínú kitchen. I'm a fast worker. I run for a living. Even if tẹ́ bá jẹ́ fast worker, at least tẹ́ bá tẹ́ fẹ́ clean ilẹ̀ ńlẹ̀. Ṣebí ẹ máa wá sínú kitchen wa mú gbálẹ̀ àbí nǹkan kan tẹ́ máa ṣe. Ìyàwó wa, ẹ ṣe jẹun. The most important thing ni pé wọ́n ti park ẹ̀. Ẹ jẹun kó má tutù náà. Ẹ wá jẹun. Tí ẹ bá ń gbọ́ ẹdìyẹ tòlótòló, èmi ni mo jẹ́ bẹ́ẹ̀. Bóyá kẹ́ mú mi because you move this thing too much. Stop weeping. Yeah, hello manager. Office shikini. Branch dọ́nà. Wọ́n ní branch wà tó wà lájà dọ́nà. Kò sígbà tí bá ti lálàá yẹn, nǹkan burúkú gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọ́pọ̀. Ìyàwó mi máa ń lá àlá kan. Ṣé tó bá ti lá àlá yẹn báyìí, nǹkan burúkú ṣá máa ṣẹlẹ̀ sí mi ni. O ò ní jẹ́ kí ìyàwó rẹ sùn ni o ò ní jẹ́ ó fojú ko oorun títí ọjọ́ méje. Ṣótú àìsàn, ó ti ṣẹlẹ̀ o. Headquarter ti jóná ọtí mi pẹ̀lú òun ṣẹ́ òun ṣì. Òun Jatto sùn. You see what that has cost me? Lálàsẹ̀ aláyẹn ò dáa ní sẹ́. Mọ́mì, èmi lẹ lálàsẹ̀. Alátẹ́bá wà lánìí kẹsàn. Ibi ìlàdúró kì í gbà ọ́, àmọ́ lórí eléyìí ń sin àdúrà nìkan ò lè ṣe léyìí. Tèmi ti bá mi. Jàmí tó wà lórí omi ó ti rí. Babe, calm down. I need to gbèsè, calm down. Don't tell me to calm down. Don't you dare tell me to calm down. Kí ló tó sọ fún kékeré calm down now? Àjàlátà náà kò ń ṣe wọ́n ni. Are you asking me how? You're asking me wọ́n ṣé wọ́n ló lánàá òṣì ni? Every damn time tó bá ti lánàá òṣì tó máa láì, ó ní kọ́ burúkú máa ṣẹlẹ̀ sí mi. You can never cheat nature. Ó ní pé àní sùn fún 7 days. Ó ti gbàgbé àdéhùn ni, àdéhùn tó wà láàrin èmi rẹ. Èmi ò ṣe àdéhùn kankan fún ẹ. Hey, Bumi. Bumi, open the door. No! Mi ò lè ṣílẹ̀kùn fún ẹ. I need to sleep.
Bàbá mi ẹ fún mi lórí ọ̀fẹ́ èyí tí inú rẹ̀ ò bá dùn pé mọ́bì wálé ẹ fún mi lórí ọ̀fẹ́ kí n kẹ́rù rẹ̀ bọ́ta káyé wà yóò fi kó àwọn àwọn obìnrin ní wọlé kí ni tẹ̀yìn. ààrẹ ó gbé fónfó lòun la gbọ́. ó gbé fónfó lòun lọ́mọdé fáńtítì eléyìí ó gbé oní nǹkan ní èmi mo ní nǹkan mi. ta ni táyé ni. èmi lẹ̀gbọ́n rẹ̀. ọmọ mi ni. ẹ̀yin gangan yẹ bí òun kò tí ì nàkọ o. ọkọ kẹ kò tí ì nàkọ. ẹ dákun tó ṣe é ṣe kí ẹ yá wa. má dẹ̀ rí dájú pé gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún mi yìí ìlọ́po ìlọ́po máa fi san. nígbà tó wá ń dọ́gbọ́n ń rọ́ sí tó ń rọ́ sí ó ti wá kú báyìí. ẹ wo kú o ó ti wá ṣẹ́ dalẹ̀. àmọ́ ó lọ́mọ lójú olómọ tó lọ́mọ ìlú bẹ́ẹ̀ ni. wọ́n tó bá wí kẹ́ dandan níbi kẹ́lẹ́ fẹ́ náà mi ò ṣe gbọ́ ẹ̀yẹ́ dandan níbi sí ìbáni fi hàn yín pé ebi kò dúró lásán. ṣé mo sọ pé mi ò ní gbà tí báwa láàmú abọ yóò mọ gbélé ọ̀fẹ́ yóò mọ jẹun ọ̀fẹ́ á tún máa ra aṣọ sí lọ́rùn. ẹbí ajá tó fi lé olówó ẹ lẹ tó wá gba àríjà lọ tó lọ sùn tí wọ́n bá wá mú ajá sẹ́gbẹ̀ kan tán mú owó ẹ sẹ́gbẹ̀ kan tí wọ́n bá bí àwọn méjèèjì léèrè wọ́n á rí òun wí. àti rádùn àti rúbẹ̀. Oh, to be very honest, yeah, this movie is quite interesting. Really? Ibo ló jẹ́ kó ẹ̀ǹdẹ̀ sí. ẹ yóò rí wípé bọ̀bọ́ yẹn ò dárí ju gẹ́ ọ̀run kí eré ti bẹ́ẹ̀ ó jẹ́ kó dáríjì náà ṣe báwọn ìbò náà lọ sọ wípé to err is human. Ìgbà tó ti bẹ̀bẹ̀ yẹn and forgiveness the next thing. Èèyàn mọ̀ dáadáa mọ̀ kò sí nǹkan tó máa ṣe ní ayé tó máa tẹ̀lé lórí. Bó bá gbé gbá wọn ò mọ̀ gbé bó bá gbé àbò wọn ò mọ̀ gbé bó bá sọ ọ̀rọ̀ ní tèmi rẹ̀ kò sọ. Ìyá ṣèṣe ni oníṣà. Ẹ jọ̀ọ́ ẹ sọ wípé àwa èèyàn kí lẹ́yìn. Nǹkan tí mò ń gbìyànjú àti sọ ni pé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Kò sí nǹkan tí Tọ́mi wá ń gbìyànjú àti sọ. Mi ì láì bẹ̀ ṣe yẹn ágì lórí fíìmù tá a ṣe wò tán sí i bí a ká má wo fíìmù ẹ mú remote ẹ kẹ́ change sí football ẹ jẹ́ ká wo ball àbí. Mi ì láì bẹ̀ ṣe yẹn ágì òun pa fíìmù ẹ gbé sí football. Kí ló ṣẹlẹ̀? Babe, what's wrong? Ṣé wo rí nǹkan tó ṣẹlẹ̀ ń sin ni? Kí ló ṣẹlẹ̀? Mo fẹ́ mú remote yẹn pé kí n change nǹkan tá ń wò ni. Ó dọ̀fẹ́ kúrò bíbá ẹ̀. Ó dẹ̀ bọ̀ sọ́wọ́ ọkùtọ̀ mi wá. Ó dọ̀fẹ́. Yes now. Ṣé bójú yín ni mo ṣe bẹ̀rẹ̀ sí i? Àbí? Tí mo mú remote, mo dẹ̀ padà. Mo dẹ̀ tẹ́wọ́ mi ni remote wà. Mo mọ nǹkan tí mo rí. Mo mọ nǹkan tí mo rí. Ẹ ò fi ọwọ́ yín mu. Babe, nǹkan tó ń sọ yìí kò add up. Mo fi pé stress ni. Ó fi èpo ní láti lọ sí hospital ṣá. Ọkọ̀ ṣe mí náà ìwọ ni pé kí n visit hospital. Mo mọ nǹkan. Ọkọ̀ ṣe mí mo dẹ̀ mọ nǹkan tí mo rí. Exactly. Yeah. Because kò yé mi bóyá máa fẹ́ pé remote kan dédé kóra látòrí chair ó dẹ̀ bọ́ sí ẹgbẹ́ àbí ọwọ́ ọ̀tún àti nàbíbá. It's not possible. Láì ṣe pé tó ní wájú ọmọ babaláwo. Oh, I think I understand now. Mo feel pé wedding preparation máa òun ló ń exhausted. So bí àtọ̀rẹ́ ló ṣe wà táyà. Baby, you know what? I feel pé TV tó wọ̀ yìí bó ṣe ranjú mọ́ iná ẹ̀ ilé tó ṣe ti tó. Bí a ká wà wọlé ńsìn kó wà lọ relax there. Let's go. And that reminds me, baby, ó ní ìrànwọ́ tí mo bá ẹ order ẹ̀kọ́ máa deliver ẹ̀ níbi. Bóyá take screenshot yẹn
It's fine. It's fine. I have a surprise for you too. Aṣọ tí mo order àti bàtà tájọ sọ yìí. First thing tomorrow morning, come and deliver. Tomiwa. But Tomiwa, kí ló dé ṣe ń wù àbáyé náà? Mo dẹ̀ rọ̀ pé a fẹ́ keep kíní secret ni o. Mi mẹ́ kó máa padà too late. Yeah. Ṣé Godi, I love you too. Okay, welcome, sis. Tomiwa, I feel it. Kasa papa kisi. Àwọn tí Professor Bella wà fẹ́ lọ fẹ́ ra. Irú nonsense wọn. Ọdún ògbó yẹn bẹ̀rẹ̀. Irú eré pàlàpàlà wo ló ń ṣe lẹ́gbẹ̀ẹ́ Sinati? Ok, tẹ́kẹ̀ mi ò sí lórí ìjókòó, tẹ́kẹ̀ mi ò sí bíbá. Kí ló fẹ́ kó ṣẹlẹ̀ náà? Kí ni ìbá ṣẹlẹ̀? Tí mi ò sọ wípé kò máa bẹ̀rẹ̀. Ó sọ fún mi pé mi ò mú mọ̀. It was a simple mistake. Mistake bó ti báwo náà? Irú kò fẹ́ ṣe máa jẹ́ mistake. Gbogbo nǹkan tí mo ti ń plan, gbogbo nǹkan tí mo plan, gbogbo plan fún. Ṣé o kò fẹ́ bá gbogbo ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ni? You see, I feel you are beginning to get too comfortable around that. And I'm beginning not to get comfortable with it. Mo ti sọ fún ẹ pé bàbá mi. Wọ́n wà careful náà nìyẹn. Mọ̀. Èèyàn bá ti sọ pé kéèyàn má bínú báyìí, ó yẹ kó tán síbẹ̀ nìyẹn. Àgbà tí ò bínú lọ́mọ rẹ̀ pọ̀ sí. Kí ni nǹkan tó ń ṣe ẹ́? Kò tán síbẹ̀ bí ti bá wò. Ìgbà tí wọ́n sọ̀rọ̀ wọ̀ mẹ́pọ̀ yẹ kó máa kẹ́ni ẹ̀ ń jánu kó tó sọ̀rọ̀. Ogun náà máa jẹ́ kí emotion ẹ̀ kó máa overwhelm ẹ̀. Àti pé ibo ìyàwó ẹ̀ wà tó fi ń sùn. Ó wà lókè òun sùn. Má bínú. Inú mi ṣe mo ní owó mi. Àgbà tí ò bínú mi. Má lo statement yẹn mọ́, mi ò like ẹ̀. Má lo statement yẹn mọ́. Wo nǹkan tẹ̀mí rò ń sìn pé tí ó bá wọ̀ tó bá pè wá àti Báyọ̀ lè máa ba nǹkan tí mo plan jẹ bí a kẹ́ yẹra fún mi for the meantime tí bá dẹ̀ sí ní ti àránṣẹ́ pé kò jù bẹ́ẹ̀ lọ. Wo bí àbákúbà ìní aṣọ ewúrẹ́. Wo jáde bẹ́ẹ̀ yẹn o gbogbo nǹkan tí ìyàwó ẹ gbé síbí báyìí kò ń ṣe oúnjẹ tèmi o ibi ń pa ìlú o. Bá ń pa wàdé lọ sí ilé ìfún ìwádé lọ kó owó kìíní jáde lọ ṣé kò sí owó lọ. Babe, what's my mama? Oh, kíákíá ni. I know. Ìbòlúwà nǹkan fẹ́ lọ ní ìlú ìfẹ́ yá. Mo sọ fún mi. Mo sọ fún ẹ lókè pé first place tí màá lọ ni màá kọ́kọ́ yà lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi. From there, màá lọ sí store so that a máa lọ mú design fún aṣọ òkè mi ṣáàdùn. Sori, mo ti like fact pé ìwọ kan fẹ́ lọ gbé àwọn kíkẹ́. Ẹ tó máa lọ síbi tẹ́ ẹ lọ. At least lẹ́yìn ìgbà tí o bá wá wọn aṣọ ìkan tó bá yẹ kó fine tó bá fine tí àwọn ọ̀rẹ́ wa tún lè bá ẹ wò bàbá ẹ decide pé àwọn fine lọ because anything tó máa mú wọn nílé wa ó gbọ́dọ̀ fine. Jọ kí ló mean? Omi ń pe tí mi ò bá mú àwọn ọ̀rẹ́ mi lọ èmi nìkan ò lè dá lọ má ṣọ àbọ̀ ṣó fẹ́ gbọ́ nǹkan tí bá ti mú báyìí òun ló máa gbà o ò ní choice ni ẹni ní kíni. You like it. Mo mọ̀ kan tó ṣe o. Pé. So torí pé mo sọ fún yín pé ó rẹ̀ mí kí àlejò lọ bẹ́ẹ̀ ló ṣe ń react. Lọ́nà wo ilé wo tí mo ti sọ fún lókè tó ń sọ fún mi pé o lè tẹ̀lé mi o lè rí ṣe kíní kan o ṣe. Èmi ò bẹ́ẹ̀ dùn o. The only thing tẹ́mi kan fẹ́ sọ fún yín pé kò ṣe wà yìí tó bá ti wà nílé jọ má sùn kó lè tètè ṣòwò sí mi kí n lè rí nǹkan rà. All right, máa send owó sí i. Ṣé wàá possible kí n ní ibẹ̀ kó wá stranded? I'ma send 8 million. Make a 10 million because tó bá raṣọ ìgbà tí ó máa ní láti bá Báyọ̀ ọ̀nà àti Tomiwa máa láti bá wọn raṣọ wọn. Ọmọ ẹ pé Báyọ̀ náà
mo láyè tè pick and share up mẹ́ because a máa pariwo sí pé àpẹ́ gbaṣọ fún òun designer òun tètè ránṣọ tọ́ o ètò ẹ̀ ló ṣe pẹ́ dé o mo kí bàbá jẹ́jẹ́ lóhùn. Babe. What? Ó ti dáyà Jamiu, what's going on? What? Alátowó tó sọ ni mo rí ń sìn. Baby, kí ló máa ń ṣe náà? Every small thing ló máa jẹ́ ká rú báyìí. Yes now. Baby, mo ti send owó ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ náà. Àtìgbà tó ti múra lọ́wọ́, wọ́n ní mo ti initiate transaction yẹn. Ó lè jẹ́ pé bank network àbí telecommunication network ló delay ẹ̀ tó yẹ kó wọlé. No, that's not it because èmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ ó ti jẹ́ pé ìgbà tí mo wà nínú ilé tí mo múra kò wọlé ó ṣe wá jẹ́ nígbà tí mo wá síbí báyìí tí mo jókòó tèmi àti ẹjọ́ ń sọ̀rọ̀ tó ṣiṣẹ́ sọ jáde lẹ́nu wípé o fẹ́ fún mi lówó ó sọ wípé o ti send ẹ̀ tẹ́lẹ̀ ó ní o máa ṣẹ̀ṣẹ̀ send ẹ̀ mí ní pé o ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe ni o ṣẹ̀ṣẹ̀ máa mú fóònù ẹ̀ wá type wá ṣe transfer o ṣẹ̀ṣẹ̀ máa ṣe òun ni mo rí. But baby, o ṣe mọ̀ mí náà. You know I'm full of surprises. Even it's a mere coincidence. I've made this transaction already. Coincidence báwo same thing náà ló happen nígbà tí ọ̀dọ̀ tí mọ́mì náà tí o sọ pé o fẹ́ fún mọ́mì lówó the next thing mọ́mì pè mí lẹ́sẹ̀kẹsẹ̀ pé àwọn ti rówó what's going on how come. Baby me understand ways to ṣe mo bá react. Ṣé mo ṣe send owó sí ẹ? Fine lóòótọ́ o ṣẹ̀ṣẹ̀ ń send owó sí mi but gbogbo èyí tó máa ń send sí mi mi ò ń sí pẹ̀lú ẹ̀ náà ṣèbí ìdá kí n ti jáde àbí kí n má sí bíbá wàá send owó sí mi. Baby now why are you making a big deal out of this? But why won't I? Ẹ̀rù ń bà mí náà wàá sọ nǹkan dé ṣẹlẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Baby kò ń ṣe big deal and like I said mo ti send owó yẹn before now kókó ṣe wọlé sí. Okay. Àbí o de bàbá mi dówó mi padà. Dáwọ́ padà bíi ti báwo èmi ò dá kọ̀kọ̀ padà kí ni ó ti dówó tèmi náà. Ìwọ tí mo mọ̀. It's okay. Alright, jẹ́ ǹdí tí máa lọ sí láti máa. Something else. Ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ tó mẹ́nu bà yẹn wọn kógbà tó sọ pé kí n raṣọ ló ṣẹ̀ṣẹ̀ wá sí mi ní ọ̀pọ̀lọpọ̀ ó ní kọ̀kọ́ tí mo fẹ́ sọ ṣorí mi ò fẹ́ sọ láti jọjọ́ ikú wá dàbí ẹni wípé bóyá mo fẹ́ kó sáàárín ìwà àti ọ̀rẹ́ ẹ̀ àmọ́ ní báyìí I think this is the right time ṣorí mo gbọ́ ti cousin ẹ̀ tó máa wá because you're blood related family tó máa wá sọ́dọ̀ ẹ̀ 4-5 days and all but I don't understand tọ̀rẹ́ ẹ̀ tó jẹ́ pé ibi báyìí ló máa wà ní gbogbo ìgbà 4 days 5 days or more mi ò wà okay pẹ̀lú ẹ̀ I'm not okay with it. Baby o ní láti stress ara lórí nǹkan bẹ́ẹ̀ because ibu kìíní will last forever it's just for the meantime. O ṣàmọ̀ ẹ̀ pé mi ò gbé méjì rẹ̀. I know. Èmi àti Báyọ̀ dẹ̀ nílé àjọṣe kékeré yìí báyìí láṣetọ̀ wá àjọ dàgbà ni. So little time tí mo tún wá ní láti wá spend in Nigeria ó kàn fi pé kò ń utilize it like kò spend every single moment pẹ̀lú mi and it's not a big deal. Alright, it's fine. Èyí tó tiẹ̀ sọ yìí náà ó bá ó make sense because ò ní pẹ́ẹ́lẹ́ so ó lè fàájọ́ máa ó lè rí dáadáa. No problem. And again, baby, start seeing Bayo like a family. He's one of us. Okay, mo ti gbọ́. Jẹ́ kí mi tètè máa lọ káwọn ilé tó máa pè mí. All right. So baby. Ilé tí mo lè wá ń lọ yìí sí ṣe ó. What? Funny way of kissing yìí. Mo ní kó kiss mi bí báyìí. Wà á dẹ̀ máa fi ẹnu wa fi máa lá gbogbo ẹnu mi, gbogbo fi máa lá ẹnu tiẹ̀. I don't understand. Baby, Mama complain more to suffer. You see, come and kiss back. Come and show more intimacy unlike a commercial baby. All right, what I love baby. See you. I love you. Love you too. Yeah. Bye-bye. Assalamu alaikum Raja. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ kú jókòó. Àwa nìyẹn ṣe. Ẹ dákun ẹ má bínú pé mo dá yín dúró díẹ̀. Ní ìbí. Àwọn àtúbọ̀ bá wa lọ́ra ẹ̀mí mú. Àmín.
Sister yàrá ta ṣe lórí ọ̀rọ̀ ọmọ yẹn tí ẹ̀mú ọ̀rẹ́ wa. Nǹkan tí a mú ní sister yàrá náà jẹ́ nǹkan tí ó burú gan. Mo dáràn. Ọ̀gá ìtẹ̀wá sílẹ̀ láì lọ sí láhùwà ó burú jáì. Allahu Akbar. Allahu Akbar. Allahu Akbar. Jalla jalaluhu wal ikram. Jalla jalaluhu wal ikram. Jalla jalaluhu wal ikram. Jalla jalaluhu wal ikram. Alájà. Náà. Táwọn eré ọmọ yìí ní àwùjọ àwọn òbúkọ. Òbúkọ? Láàrin àwùjọ àwọn òbúkọ, èmi náà lálàlà. Àfà, mo lálàlà, mo rí ọmọ mi pẹ̀lú òbúkọ tọ́jọ́ ń ṣeré ìfẹ́ ní gádì. Mo lálàlà. Mo lálàlà Ọlọ́run ti fi wọ̀n mí. Bẹ́ẹ̀ni, ẹ gbà mí ẹ rà mí kalẹ̀. Òbúkọ tí wọ́n sọ̀rọ̀ ibi tó bá jẹ́ kàyéfì fún mi ni pé kì í ṣe òbúkọ ilé o. Òbúkọ inú igbó ni. Èyí tó túmọ̀ sí pé abara méjì ọkùnrin ni ọmọ tí ọmọ yín wà pẹ̀lú ọ̀pá ìta. Òbúkọ inú igbó ni. Ẹ ṣé Àfà, mò ń lọ mú ọmọ mi kó ń bẹ̀ báyìí ni. Ẹ má fàdúrà rò mí lọ́wọ́. Ení ni màá mọ́mọ́ mi kó. Ení ni màá mọ́mọ́ mi kó. Mò ń lọ mọ́mọ́ mi ní o. Látọ̀ ẹ̀ bá ṣì dúró o. Kọ́jú jẹ́ kí n gbé ilẹ̀ náà. Kí tí màá bẹ lẹ́yìn ọ̀fà ọmọ tètè lọ. Ọlọ́run bá mi sọ yín lọ, àwa mi sọ yín lọ. Ọlọ́run bá mi darí yín wá kíákíá. Kọ́rọ̀ náà kó tó burú jáde wáyé lọ. Oh, dress lady Isha. So beautiful. Yeah, very beautiful. A nice one. So, I think ṣé aṣọ yìí ló jẹ́ kí n rántí wípé mo ní láti fi àwọn inspo pre-wedding shoot wa kí n fi hàn ẹ́. Ṣé you dress lady yìí? I'm thinking I would wear something like that, then ìwọ bí a kò wọ bí suit or then I get our content creator. Then wá fún wa ní theme nǹkan tá máa ṣe o get. Ṣé o tell me kó lọ rọrọ pre-wedding shoot? Because I'm not a fan of it. Me ò like pictures. Mi ò gbọ́. O like pictures. Jọ àwọn ilé nǹkan. Àwọn eléyìí. Ṣé kò jọ bẹ́ẹ̀ pé Báyọ̀ àti Tọ̀míwá kò jọ bẹ́ẹ̀ pé wọ́n force mi àti ìyá àwọn ilé gan ni. As a matter of fact, birthday gift kí ló fi ṣe fún mi. Wọ́n dẹ̀ insist kí mo gbọ́dọ̀ gbé sílẹ̀. I'm not a fan of it. Birthday gift àbí kò ṣe birthday gift o ṣáà tiẹ̀ ti yà kan and this one jọba wá sọ fún mi. Báwo lèèyàn ṣe máa prepare pé èèyàn fẹ́ ṣe wedding tí ò ní ṣe pre-wedding shoot? Like seriously? Ní Nàìjíríà tá wà tó jẹ́ wípé in fact òun gangan ni ingredients téèyàn máa ń pò pọ̀ náà tó bá kọ́kọ́ dà síta táwọn èèyàn máa mọ̀ pé èèyàn ti dé. Lẹ́mi tó jẹ́ wípé tí bá ti ṣe shoot mi tán báyìí máa dà síta díẹ̀ máa create content oríṣiríṣi tó yẹ pé máa fi máa pẹ́pẹ́ àwọn èèyàn content kí wedding tiẹ̀ tó dé gan máa ti mọ̀ pé Zinat fẹ́ ṣe nǹkan. Sorry, wedding ta fẹ́ ṣe ara wa la fẹ́ ṣe fún ọ. Ṣe láti please anybody, so. Ní sọ̀rọ̀ ara wọn ta ni èmi ò ṣe fara wa o mi ò ṣe fún ara wa mo ṣe fún ayé ni wedding tó yẹ pé mo fẹ́ fi pẹ́pẹ́ àwọn ọ̀tá mi tí mo fẹ́ fi ta wọ́n lójú kí n wo wípé tí wọ́n bá ti wá sí wedding mi báyìí kí wọ́n bọ́ síta báyìí kọ́ lọ kú dànù ni kíni wedding tí mo fẹ́ fi ṣe fọ́rífọ́rí kọ́ mọ̀ pé èmi ẹni tí wọ́n ti rò pé kò tẹ̀ lè ṣe kankan mo wá di ẹni tó jẹ́ wípé wọ́n fẹ́ gbé mi sílé nìkankan olówó fine boy ètè ọkọ mi náà ọkọ mi tó ṣe gbogbo nǹkan wá ní pé kí n má show off. ó mọ bó ṣe ń mu sí mi lórí. ní kíni. Okay, if you want us to have a pre-wedding picture, yeah, fine, but one thing. kíni. mi ò lọ sí studio lọ ya picture. ó ṣe wálẹ̀ ó lọ sí studio lọ ya fọ́tò àwọn èèyàn gan orí lè lọ studio lọ ya fọ́tò náà ṣèbá níbi tó fine ìbá máa gbé àwọn background wa á gbé gbogbo wa àwọn wáyà wa mọ́ bíbá yìí ní kíni. kú bọ̀rọ̀. wọ́n my own is. You will do photo shoots, and that's on period. All right. Don't insist. Thank you, baby.
Wo mo ń bọ̀ fẹ́ lọ tọ́. Òun mo mọ́ra látàárọ̀. Mo ní láti pass message yẹn mo bọ̀. I'll be back. Ṣe ṣe náà tuntun ògùn fún mi. Switch off báwo fóònù tí mo ti pè lẹ́ẹ̀mejì ń sìn tó ríǹgì tí ò gbé. Switch off irú switch off wo wá nìyẹn òwúrọ̀ ọlọ́run aṣàánú mi. Kí ló ń ṣẹlẹ̀ báyìí? Thank you. Báwo ni fóònù tó jẹ́ pé ó wà ní 78% ṣe wá di nǹkan tó ti ń kó ara rẹ̀? Hello? Má bínú bó ṣe pé ní ìsìn gan ni mo rántí. Má worry, má sáré bí message ẹ̀ sí. Má bínú ṣe ti gbọ́. Okay, má get back to láìpẹ́. Thank you, darling. Ṣé. Alájàbí ti pè mí ṣá. Alájàbí. Let me call her back, Jire. Baby, actually, she has some other time now. She had important. Tiwa. Tiwa, baby. Ọ̀rẹ́ mi ìyàwó to be, ọ̀rẹ́ mi tó ń jẹ lọ́wọ́lọ́wọ́, ọ̀rẹ́ mi tó ń trend lọ́wọ́lọ́wọ́ lórí social media platform. Oh, you can say that again. You ṣe ní trend. Èmi gan-an ní Zino kọrin fún náà. I'm trending and I don't know why. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ìwọ ni. Ọ̀rẹ́ mi gẹ́ẹ̀sì ẹni tó pè mí sí pé òun fẹ́ kataṣọ ẹbí fóun. Tani ò bá jẹ́ bí o ṣe ṣukura o. Ṣukura kí ni? Ṣukura kí ló kó sí aya ṣúmẹ́kà? Jọ́ o, má taṣọ tèmi fún un. Ẹni tí mo ti fi price ilé wẹ̀rẹ̀ dànù. Ẹni tí mo mọ̀ wípé kò lè jẹun alẹ́ àná sùn. Ó wá ní àpé kí n bóun pè é pé kí n bẹ̀ ẹ́ o. Pé bóyá o lè kọ́ọ̀tì price sílẹ̀ fóun torí pé mi sọ fún wípé 800k láṣọ àti gèlè. Ó jọ torí Ọlọ́run èmi ò fi àwọn olóṣè pátì mi o kó kóranu ẹ̀ kó kó sì lọ àwọn olówó àwọn ọlọ́rọ̀ àwọn èèyàn gidi àwọn èèyàn pàtàkì àwọn ni mo pè sí pátì mi o àkọ́mọ́ yẹ kó máa fi ẹsẹ̀ òsì ó máa fi sìn mí lọ sílé ọkọ jọ má yẹ kó kóra dáadáa bá mi ò fẹ́ o. Ó mọ̀ pé èèyàn lè possible now àfẹ́rù wọn wedding billionaire là ń sọ yìí kò ń ṣe tó lóṣì. Yes baby billionaire type of thing. Ó ṣe ọ̀rẹ́ mi jọ àwọn tó bá máa pè ń sìn tó máa fẹ́ máa ra aṣọ kó máa sọ fún wọn wípé elegancy là fẹ́ kó ṣe gbogbo ẹ̀ báyìí tó ṣe ọ̀tọ̀ kó ṣe gbogbo ẹ̀ kí gèlè wọn máa ga sókè.
Okay, baby, ẹ máa pè é padà. Ọ̀rẹ́ mi ti kẹ́ kọ́ ní kí n jí sẹ́ni o, nǹkan tó jú mi rí nìyẹn o. Àwọn ògbọ́n ní ṣùkúrà kí ni. Mi ò fẹ́ rà àwọn èèyàn ní méjì tèmi. So, babe. Alájà. Babe. Ṣé ṣe ní sọ̀rọ̀ náà? Àti ní kò bá ti mo fẹ́ sọ fún mi. Nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ ni pé ìpolówó ẹ̀ka ti ṣe ọ́ nínú rẹ̀. Ṣé Maldives ni àbí Paris? Ṣé Paris yẹn ló máa dá kíní gígùn tó máa ń lọ ní kí ìgbà tí ẹ ti wá lọ síbẹ̀ kí wá ṣe a máa lọ síbi padlock yẹn a kọ́ lọ kọ́ a máa kàn pa ní àti ẹnìkan ni nobody no. Ṣé ẹsẹ̀kẹsẹ̀ tá a bá ṣe wedding tán lọ́mọ ni? Of course. Are you serious? But fẹ́ bọ́ sàárọ̀ lè ti mọ passport ẹ̀ báyìí. Àwọn ọ̀tá mi ti dáràn yé. Jamiu. Around. Kí ló ṣe yín tẹ̀ mọ́? Màá gbọ̀n. Ọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ ni. Kí ló ṣe? Ibi tí mo ti ń bọ̀ ṣe, mo tó sọ fún mi bẹ́ẹ̀ bí ẹ̀rù bàtẹ̀. Ṣùgbọ́n ohun tí èmi náà ti rí fún ara mi ni. Torí wípé nígbà tí ẹ̀gbọ́n ẹ̀ tó mú ọkọ ẹ̀ wálé yìí, mò ń gbóòórùn òbúkọ lára ẹ̀ ní o. Òun òbúkọ ni o tún wá lálàá. Mo rí wípé ẹ̀gbọ́n ẹ̀ ó ń bá òbúkọ ṣeré lórí bẹ́ẹ̀dì. Ohun tí bàbá aláàfáà tí mo lọ ọdún ẹ̀ tí wọ́n sọ fún mi òun náà ni wípé òbúkọ lọkọ ọmọ mi. Gbogbo lẹ́yìn lọ tẹ̀sí gbọ́ gbogbo lẹ́lọ. Gbogbo àfáà mi dábẹ́ tó bá. Ìjọba fẹ́ gbọ́ ọ̀dọ́ ni. Àbá lọ wípé Bámidélé òbúkọ wọ́n bọ́ra wọn sùn wọ́n bára wọn sùn. Ẹ wọ àwọn mímí kan máa gbowó yìí ní alájà. Ẹ̀wọ̀n kékeré ẹgbẹ́ tó tẹ̀lọ́ ti lọ bu iyẹ̀pẹ̀ o. Iyẹ̀pẹ̀ tó ń tẹ̀ tó máa náà ọ̀rí kọ̀ọ̀kan òbúkọ àṣà ọ̀nà alájà òbúkọ kọ́ abo adìyẹ ni. Ṣé ẹ̀yin náà wò Bámidélé tó dúró fine guy bẹ́ẹ̀ yẹn á jọ pé òbúkọ ni àbí kiri kan alájà kò lè wẹ́ẹ̀kì lọ́nà. Ìwọ ò síríọ̀sì láyé yìí. Ẹ̀kọ̀ọ̀kan tó bá síríọ̀sì mo máa ń wà happy ni. Bẹ́ẹ̀ nínú 10 méjì péré ló máa ń síríọ̀sì 8 yòókù rádaràda ló máa fi ṣe. Ṣé mi ò ń sọ fún mi pé mi ò mọ tí mò ń sọ ọkọ yẹn? Ṣé àlá tí mo ní mo lá yẹn ìyẹn kò rí bẹ́ẹ̀? Ìrírí tí mo gbóòórùn yẹn okay no problem kò sí wàhálà o má dàrí ẹ̀ láàmú. Ṣé bó o mọlé wọn? Gbàgbọ́ tó fẹ́ lọ kí wọn wọ́n sẹ́ẹ̀lì àdírẹ́sì sínú àgbè mi. Ṣé ó wà lọ́wọ́ ẹ̀? Bàbá ní ká gbéra ń sèlè àṣùká tó dọ̀hùn tó bá dọ̀la èmi àti ẹ àjọmọdé lè wọ̀. Ẹ fẹ́ lọ lé wọn? Bẹ́ẹ̀ ni. Ẹ ṣàpẹ̀ntẹ́ ẹ̀ bọ́ àbápẹ̀ mọ́. Mo ti pago ẹ̀gbọ́n ẹ̀ bí 3 kò lọ kò sí wàhálà tí n bá débẹ̀ ṣọ́ máa lé mi ni wọn ò bí wọn rí wọn á lé mi. Ẹ ò gbogbo ìtẹ́rì jẹ́ oúnjẹ wà níbi ìsìn oúnjẹ. Mo ní mo ṣe ń ti Abẹ́òkúta dé olóúnjẹ. Òbúkọ àpá òbúkọ eré kan ó lè wá àṣàò náà àṣàò fine guy bẹ́ẹ̀ yẹn rí pàwọ́ ẹ wò. Gbogbo tó ń lọ kọ́ ni wúrà ọkọ̀ ojú ọ̀tá ẹni ni. Gbogbo tó ń lọ kọ́ ni wúrà ọkọ̀ ojú ọ̀tá ẹni ni. Ọ̀tá ẹni ni, ọ̀tá ẹni ni. Ṣàánú mi jẹ́.
Mami. Ẹ̀kẹ́ bàtà máa gba bí rè. Kàn pòyìpòyì máàpù dẹ̀ sọ fún mi pé a ti dé final destination. Ẹ̀kẹ́ bàtà ibi ló jẹ́ ìgbàmọ̀ pé ibi la ṣáà yílà. Àbí kí wàá ní gbogbo eléyìí báyìí. Mo fẹ́ dọ̀kọ́, mo fẹ́ dọ̀pọ̀, sùúrù ló bá. Ẹ̀gbọ́n ẹ̀ náà ló pè mí. Kinat. Zinat kọ́lá sọ̀rọ̀. Bámidélé. Ikọ̀ gbọ́dọ̀ ṣọ́mọ mi ọmọ mi dà. Ọmọ mi dà kó bá mi sọ̀rọ̀. Ikọ̀ gbọ́dọ̀ ṣọ́mọ mi o. Tí ikọ̀ bá ṣọ́mọ mi gbọ́dọ̀ agbowó àgbàdo lọ́wọ́. Ajá bá wọ ṣòkòtò ní. Màá bẹ́ẹ̀ mú kọ́lẹ̀ ìwọ ọmọkùnrin yìí bá mi dé lé. Ọmọ mi dà gbé fóònù kọ́mọ mi. Kọ́mọ mi bá mi sọ̀rọ̀. Ọ̀rọ̀ tó ń dàrú mọ́ ẹ̀yìn àtọmọ ní lóde. Òfin kì í nílọ ni. Tẹ́ bá wá kọ̀ tẹ́ ẹ̀ jáwọ́ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. Mo ṣèlérí fún yín pé àti ẹ̀yin àti ọmọ yín méjèèjì ẹ bá fojú sunkún. Àwòsùnbìláì. Mi ò ní fojú sunkún ọmọ. Wọn ò ní gbọ́ pé èmi àtọmọ mi lọ bí kankan. Ọlọ́wọ́ ò ní jẹ́. Bàbá dáadáa tí mò ń pè yìí ò ní jẹ́. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Bámidélé ló gbà àgọ́. Ibi tọ́rọ̀ gbélé. Máa gbé mi nìṣó lé. Mo máa gbé mi l'Abẹ́òkúta. Abẹ́òkúta lọ́dọ̀ àfáàní. Nǹkan ò gbọ́dọ̀ ṣe yín kò gbọ́dọ̀ ṣe mí. Ó yẹ. Má padà sọ́dọ̀ àwọn Óyá. Ilé. Gbé mi nìṣó lé. Óyá lé o. Yeah. Ó máa pariwo láńláńlá. Àwọn àti Professor Bella wà fẹnu fẹ́ra. Àmàdé burúkú ojú ẹ̀yìn o. Ìjọba olúwere ń pọ̀ ọmọ jẹ́. Àní ẹ̀sìn máa rí dánlá o. Tó máa pariwo láńláńlá ìgboro ayé o. Àwọn ti Professor Bella. Mo ti ń bọ̀. Ọ̀nkú inú o. Traffic ni ṣé kò ti jẹ́ kẹ́ mọ̀ pé traffic máa mú ni. Mo ti múra tán sí mo ti ṣe make up ẹ̀yin la dúró dè látẹ̀yìn. Ṣé kò ṣáà wà stressful fún mi ṣá? Ẹ máa ń jẹ́ kẹ́ ti gbá assistant dání náà kẹ́mi. Mo máa ti máa bí mi sí. So, this is the space. Ṣé nǹkan yìí ò ní scratch table wa o? Okay. This is it. Ibi ibẹ̀ yẹn. Ṣé ká kó àwọn chairs kúrò? Àwọn àti Professor Bella wà fẹnu fẹ́ra. Àmàdé burúkú ojú ẹ̀yìn o. Ìjọba olúwere ń pọ̀ ọmọ jẹ́. Definitely, why not? A lè kó wọn bọ́tà. Àní ẹ̀sìn máa rí Photographer ni. Bẹ́ẹ̀ni. Kí ló dé ẹni sùúrù ibà yẹn ẹni. Ọkùn photographer. Àwọn ti Professor Bella Wọ́n ní tí ọmọdé bá dé ìlú ẹ̀rọ àbá. wọ́n fẹnu fẹ́ra o. Oyalowo fẹnu fẹ́ra.
ṣebí ọmọ owó gbà. Mo dá. Lọ́fẹ́ ló fẹ́ rà. Ṣebí ọmọ owó gbà. Madam, ẹ jọ̀ọ́, ẹ bá mi gbá ẹrù mi kúkú wá. Ẹ jọ̀ọ́ kúrò lọ fẹ́ máa lọ mà. Ẹ bá mi gbé wọn, ẹ bá mi gbé wọn. Ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ni. Mi ò understand yìí. Ẹ pẹ́ dé, ẹ wọlé nsìn, níṣẹ́ kẹ́ set up kẹ́ ṣiṣẹ́, ẹ ń sọ fún mi pé ẹ kò gbé báàgì yín, ẹ dẹ̀ sábọ̀tà padà. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ṣé mọ́ fẹ́? Mi ṣe mọ́. Torí ọkọ yín mi ṣe mọ́ ìjọ tó rẹ̀ kí n máa lọ. Ẹ kì í máa lọ mà. Ẹ ṣe mọ́ torí ọkọ mi. Ẹ fi ọkọ mi bínú. Ọkọ mi ò bínú. Mo mọ̀ pé ẹ pẹ́ dé, àmọ́ kò ṣe èèyàn bẹ́ẹ̀, kò ń ṣe èèyàn tó lé, ẹ jẹ́ àwọlé ẹ̀kọ́. Àwọn àti Professor Bella. Ẹ jẹ́ kí n máa lọ mà. Ẹ bá mi kí wọn jáde. Owó tí mo fún yín, ẹ máa dá padà. How? Ẹ jọ̀ọ́, ibo ni kí n tún photographer mi? Mo ti ṣe makeup, mo ti wọṣọ, mo ti ready. You know what, let's do like this. Ẹ kò fún 30 minutes. Ẹ kò maybe 1 or 2. Ẹ jọ̀ọ́ àwọn. Ẹ má wọrí o, ẹ jọ̀ọ́, ẹ má wọrí mọ́. So uncle, pose wo la máa ṣe yìí sọ? Maybe shall calm down and get position. Okay. Ṣebí ọmọ owó gbà. Ẹ jẹ́ mo. Ẹ má wò ó. Ṣebí ọmọ owó gbà. Okay. So I need the fẹ́ra. To this side. Yeah. This side. What's the difference? So. 30 December. It's about like how let's just see. Oh, okay. Before then, I didn't go. I'm contented. Okay. Baby, when you call change, definitely for to your dad. Papa Jet, perfect. Ma send everything. See, Emma, pick it up. Like, look at change so our second outfit. All right. Give us the moment, please. Hello, mo ti ń bọ̀, mi ní pẹ́ kúrò níbàá tí mo wà yìí. Ẹ̀yin náà mọ̀ pé iṣẹ́ tó dání máa ṣe fún mi lẹ ṣe pè mí yàtọ̀ sáwọn gbẹ́gbẹ́ photographers kankan tẹ máa ń pè. All right, I'll be there. Ẹ dáhùn now, mi ò ní time now, I don't have all day. Baby. Má sọ fún mi kò tí ń sùn. Baby, now ó ṣì máa sùn bẹ́ẹ̀. Ṣé o fẹ́ ká gist nípa everything tó ṣẹlẹ̀ lẹ́yìn? Kò tí ì ṣẹlẹ̀ lónìí. Tí ẹ ṣe nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ kò tó rẹ̀ mí gan-an. Níṣòrí ọ̀rẹ́ máa ń fọ́nì sí mi gbà mí. The same you tó sẹ́ pé yọ́ta bá ṣe wedding ọ̀gàn la máa lọ Maldives. Ajá pre-wedding picture lásán sìn. Òun lọ wá sùn lórí bẹ́ẹ̀dì. Come on, get up, Jire. Mo ní gist fine. Sorry, mo ti láti commend ẹ. Àwọn aṣọ tó mú, they are very beautiful. Styles tó rán gan náà, ó fine. Ṣé ló ṣe gbà pé mo mú jù lọ sọ́jà àgbẹ̀? Okay, àfọ̀n ẹ̀yẹ̀ mo gbà. Kí ni? Yeah? Mo ní believe nǹkan tó ṣẹlẹ̀ ń sìn. Believe kí ni now? Photographer tó ya photo wa. Okay. Ó sọ fún mi nsìn pé òun rí àwọn pictures wa. Kò rí àwọn pictures wa? Are you joking? Ó sọ fún mi nsìn pé ìgbà tó ń dé studio tó ń fẹ́ copy àwọn files sórí system wọn pé òun rí àwọn pictures yẹn kó dàbí ẹni pé wọ́n disappear kúrò ní orí drive wọn. Ó ní next thing pé àwọn ètò òun wá rí gan-an wípé personal mi nìkan lòun ló mú orí couple pic. Ṣé o mú mi ṣeré? Mi ò ṣeré. What kind of rubbish is this?
No, baby, you go to over Kokalis, Rob, nonsense, complete nonsense. What you want to go on the pictures? What that to one? You see, I think this guy is not even professional. Because if I go get professional photographer, come on, go need duplicates, go copy, go duplicate our kidney. Check all drive me, on the SD card, me. Oh, to have my picture, tell you, not to worry, me. After all the effort, Timo puts last year photo. You see, at this point, I'm beginning to think that this guy is even lying. Yes. No, now. Truly, our photographers of people, our new age photographers. Come on, lazy. Yo, do not say this will go pictures there. No, just format it. Format, they shall so fun. They are so fun. And they will stress me, go through that Lona show. She should, she go bueno now. Let me talk about it. I do it. What to put it to my stress, my everything. Timo post, Timo style like that. Timo me to okay. At your pictures, go edit them. Send it. You see, I think this guy, I need to arrest him. Yes, now. See, usually, I'm not being able to go and deal with arrest. Boyfriends, me, seem to know the truth. Wait. Ṣé kìí ṣe pé torí nǹkan tó ṣẹlẹ̀ ló ṣe ń bójú jẹ́ báyìí? Mo ṣe ní bójú jẹ́ olówó stress mo go through mi pẹ̀lú nǹkan tí mo lọ ra tá a ṣe wá ní kí n má bójú jẹ́. It's okay, baby. Mi ò láì kó máa feel sad, yeah? Tó bá ti di àárọ̀ la, first thing in the morning, a máa bọ̀ fún ẹ, a máa wá better photographer on Instagram. Yeah, mi ò mind àwọn tó tẹ̀ wá more professional jù wọ́n bẹ́ẹ̀ lọ. And whatever the cost is, I promise you, mo máa san. Sure. Thank you so much. But Do what they won't think of me that because I know my baby is very tired. First thing in the morning, okay? Wọ́n tilẹ̀kùn kí n tó bọ̀ tàbí sí. Báwo lè wúrẹ́ ṣe wọlé? Àbí? Kò mọ̀ pé ayé pé méjì, ibì kan ló máa já sí. 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 Gbogbo ọmọ lè gòkè mọ́ lè sọ. Ibì kan ló máa já sí. Gbogbo àgbọ́dọ̀ jàyọ̀ ṣẹ̀ṣẹ̀ kó wọ́n lọ́wọ́ kó wọ́n lẹ́rù ọmọ
ọmọ akọ́wọ́ rẹ ṣe gbẹ́kù lẹ́yìn ìbò ogun ọ̀rọ̀ àgbòtá yìgbìyìgbì lẹ́gàn. ni mo wá pè ọ́ nínú rẹ̀. arákùnrin kò ní dáa fún ọ o. Alálẹ̀ ẹ ṣàánú mi. lọ́lá àwọn tó nílẹ̀. ó tó ìgbà mélòó tí mo ti sọ fún ọ wípé bí bá wà mí kọ́ ọmọ wọ̀ bí wà mọ́. kábíyèsí kí ló wà nídìí ọ̀rọ̀ yìí gan-an. ó là ń ṣe nílé wa àwa ò lórí sọ̀rọ̀ iṣẹ́ ló là ń ṣe àwa ò. ó ṣe mà pé mo débí ojú mi. wọ́n ní bẹ́ẹ̀gùn ẹni bá mọ̀ jó orí àmọ́ yàtọ̀kùn. àṣẹ ló bá pa ó bá kàn yín dábàá ó ti di ṣíṣe inú. ó ní kàkún bá kọ̀kùn oníkéré á sì sí. ìgbà ńlá ló ń gbórí omi pẹ́kẹ́rin kése. ìgbà ńlá ní gbórí omi pẹ́kẹ́rin kése. ikú kò ní ọ̀pá mọ́. afẹ́fẹ́ lẹ́gẹ́lẹ́gẹ́ àwọn olóde sàlú ayé. jẹ́ kọ́ńtà lọ ẹnu lẹsẹ̀ fi ń pàkúrọ̀ ojú ọ̀nà. èrè ayé ni ọgbẹ́ pé wèrè ọ̀run lẹ́jọ́ èèwọ̀. ọjọ́ tí àkérédùpọ̀ bá fẹnu kọlẹ̀ ọjọ́ náà ní kọlẹ̀ pa. Mayọ̀délé, to start with, jọ kí ni pé o sọ fún mi pé kí n má sign èèyàn kan mo lọ sign ẹ̀? Àbí èwo tún ni pé òun ṣàṣì mi lé o lọ ń tú ẹrù mi débi pé o fi kan fáìlì tó fi mọ̀ pé mo ti sign ọmọ. ẹ̀kọ́ tó sọ lélẹ́yìn ní kóòtù whatever belongs to you belongs to me. Mo tún lè ṣe kọ́ ni mo rí ni kí ló dé tí wọ́n ti máa ṣe kọ́ lẹ́yìn mi. Ọkùnrin tó bá ti fẹ́ kí lé ètò nǹkan tí àwọn ẹ̀ máa fẹ́ ló máa fẹ́. Ọlá lọ sọ ẹ̀yìn ọmọ lẹ́yìn mi. Mayọ̀délé, kí ni ìtumọ̀ ògbélé òde fi rẹ̀ lọ́kàn balẹ̀ báyìí? Fi rẹ̀ lọ́kàn balẹ̀ náà. Mo ti dé bíbí. Lọ́mọ tó jẹ́ wípé òun ló ń tajà nísìnyí nígboro. Lọ́mọ tó jẹ́ wípé mo ṣe sign ẹ̀ èmi mo mọ iye. Kọ́lá tí mo ní gbòòrò. Gbogbo nǹkan tó ń rẹ bá dáwọ́lé àwọn èèyàn máa ń bò bíi ṣúgà ní. Ẹgbẹ́ ọlọ́pàá mi ti mọ̀ gbòòrò. Kọ́lá ìgbà wo ló bẹ̀rẹ̀ ní sẹ́sọ̀ ti mọ̀ gbòòrò kọ́ mi ti sọ̀ gbòòrò. bó ṣe ń sùn tó ń ọrùn ó ń sùn ọrùn nígbà tí mi ò rọrùn sùn àgbàyà ọkọ ẹ ò ní balẹ̀ ọkọ ẹ kò ní balẹ̀ nínú ilé yìí. Tèmínú ìwọ ìtòfin tí mi jábọ́ ní orí bẹ́ẹ̀dì. mi ò ṣe ní tí ẹ jábọ́ nígbà tó rí pé mi ò sùn ṣó yẹ kí wọ́n sùn ta ló fún ẹ ní right láti sùn ṣé wọ́n kọ́ ló fi mí sí condition tí mo wà yìí ọmọ ò jẹ́ kí n sùn ìwọ́dẹ̀ ń sùn ó ń ọrùn. Tèmínú bọ́ kí n tó sùn mo bí ẹ. I asked you that, are you okay? Are you alright? Is everything fine? Do you need any help? You said you're fine. You said I should go ahead. I should take a nap. Mo de kí n rẹ́ àwọn júdíẹ̀ sí ọ̀dẹ̀ tó tì mí tó bọ́dọ̀. onírọ̀ ni ẹ mi sọ pé kò take a nap. ṣó yẹ kó sùn ṣó yẹ kó rún sí ẹ̀kọ́ ẹ nígbà tó rí pé ìyàwó ẹ àtọmọ ẹ wọn ò tí ì sùn ṣó yẹ kó sùn ṣó yẹ kó rúkú ẹ. What do you want? aláìnírọ̀ ni. ṣé o tún fẹ́ pa mí ni kí ni kò tún fẹ́ gangan? ṣó fẹ́ pa mí ni? No, gbà. You know what? Fọmọ mi lórí. Fọpá mi. No. Dúró ná. Ṣé kí n bẹ̀ wá speaker? Kí ló tó fẹ́? Àbí kí n fẹ́ ní microphone? Wọ́n tí o bá lọ sí NC ọmọ àgbè ni kò lè ní dáa fún ẹ. Ṣọ́kọ̀ orí ọ̀pẹ idiot. Que molesta. Ibi kan ló máa jẹ́ sí. Gbogbo àdáadáa. Ẹ wá láì mọ̀ kan. Kò mọ̀ pé ayé
Ibi kan ló máa já sí. Ẹ̀wọ̀n aláìmọ̀kan kò mọ̀ pé ayé pé méjì. Ibi kan ló máa já sí.